Praise the Lord. Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti wà níwájú Ọlọ́run ní ti ìrọ̀lẹ́ yìí ní orúkọ Jésù. Olúwa sì ń dúpẹ́ fún ìwàláàyè rẹ̀ àti àlàáfíà rẹ̀ àti ìṣàkóso rẹ̀ lórí ayé wa. Bí a ti ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti àṣálẹ́, jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ní orúkọ Jésù a gbé yín ga fún ìfẹ́ rẹ, fún ààbò rẹ, fún ìpamọ́ rẹ. A ń dúpẹ́ Ọlọ́run nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa, ẹ̀yin ni bàbá wa. A dúpẹ́ fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ tẹ́ rán sí wa láti ìgbà dé ìgbà. A sì ń dúpẹ́ Ọlọ́run nítorí pé ń ṣe àwọn ìsìn wa ní ìtẹ́wọ́gbà. A dúpẹ́ Olúwa fún àwọn ètò ìsìn tí a ti ṣe láti ìgbà tí ẹ ti fún wa ní àǹfààní láti bẹ̀rẹ̀ oṣù yìí. A dúpẹ́ Olúwa fún àwọn ìsìn gbogbo àgbìyàn nítorí pé ẹ ń darapọ̀ pẹ̀lú wa. A dúpẹ́ Olúwa fún ìwàláàyè rẹ. A dúpẹ́ Ọlọ́run fún ìtọ́jú rẹ. A dúpẹ́ Ọlọ́run fún ìtọ́ni rẹ. A dúpẹ́ lórí agbo ìjọ rẹ fún ìṣèjọba rẹ. A ń gbé ọ̀gá Ọlọ́run gbogbo àgbáyé nítorí pé ò fi wá sílẹ̀. Olúwa, bí a ti ń bẹ̀rẹ̀ ohun gbogbo ní ti àṣálẹ́ yìí, à ń wí pé Ọlọ́run kẹ́ darapọ̀ pẹ̀lú wa. Gbogbo ipá àti agbára Sátánì ní agbègbè yìí kẹ́ mú wọn so. Ẹ̀yin Ọlọ́run kẹ́ fún wa ní ẹ̀mí mímọ́ yín láti túmọ̀ ọ̀rọ̀ yín nínú ayé wa ní àṣálẹ́ yìí. Kẹ́ ṣe wá ní olùgbọ́ àti olùṣe rẹ̀. Gbogbo ipá àti agbára Sátánì kí a má lè jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ rẹ, kí iná Ọlọ́run kí ó palẹ̀ wọn mọ́. Agbára òmìnira kó wọnú ayé wa. Ògo ni forúkọ ẹ̀yin Ọlọ́run. Gbogbo àwọn ẹ̀kọ́ yín ni a béèrè tí a sì tọrọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí a mú ìwé orin wa nígbà tí a ó kọ orin 723. Ha ẹgbẹ́ mi ẹ wá ṣíá bí ti ń fẹ́ lẹ́lẹ́. Ogun Jésù fẹ́rẹ̀ dènà, afẹ́rẹ̀ ṣẹ́gun. Dòdìmú èmi fẹ́rẹ̀ dé, bẹ́ẹ̀ ni Jésù ń wí. Rán dáhùn padà sọ́run pé àwa yóò dìmú. Ọlọ́run gbogbo àgbáyé lẹ́ẹ̀kan sí ń gbé yín ga fún ìwàláàyè yín nínú ayé wa. A sì ń dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ. A dúpẹ́ fún ìfẹ́ rẹ, ìfẹ́ ìjìnlẹ̀ tí ẹ fi fẹ́ wa. A sì ń dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti lè wà níwájú yín fún ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. A ń dúpẹ́ Olúwa fún ètò rẹ fún ayé wa. A dúpẹ́ fún ìtọ́jú rẹ. Olúwa lẹ́ẹ̀kan sí afẹ́ ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí lé yín lọ́wọ́. A sì ń béèrè Olúwa, kẹ́ gba ẹ̀kọ́ yìí kọ́, kẹ́ túmọ̀ ọ̀rọ̀ náà nínú ayé wa. Kẹ́ mú wa súnmọ́ yín sí i, kẹ́ rú wa ní agbára. Kẹ́ mú ìgbàgbọ́ wa le sí i nígbà tí ìpèníjà bá dé, nígbà tí ìjì bá dé, nígbà tí wàhálà bá dé. Kẹ́ mú wa dúró nínú ìfẹ́ ẹ̀yin Ọlọ́run. Kẹ́ sì rán ìgbàgbọ́ wa lọ́wọ́. Kẹ́ mú wa dúró ṣinṣin. Kí agbára Sátánì má ṣe borí ọkàn wa. Kí agbára ẹ̀ṣẹ̀ kí ó má ṣe borí ọkàn wa. Nínú gbogbo ìjì tó ń jà lónìí, tó sì ń dá ọ̀pọ̀lọpọ̀ padà sínú ìfẹ́kúfẹ̀ẹ́ sínú ayé, à ń béèrè Olúwa, kẹ́ fún wa ní okun. Kí ìjì kí ó má ṣe ní ipa lórí wa. Kẹ́ mú wa tẹ̀síwájú lábẹ́ bó ti wù kí ó rí. Lẹ́yìn ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí, ayé wa kó má ṣe rí bákan náà mọ́. Kí ayé wa kó ní ìtumọ̀ nínú ìfẹ́ ẹ̀yin Ọlọ́run. Ẹ̀mí mímọ́ Ọlọ́run wá darapọ̀ pẹ̀lú wa. Ògo ni forúkọ ẹ̀yin Ọlọ́run. A dúpẹ́ nítorí pé ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa lé àti gbàdúrà. Praise the Lord. A ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún àǹfààní tí a rí gbà ní ti àṣálẹ́ yìí. A ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí àkọlé rẹ̀ ń sọ fún wa pé ìgbàgbọ́ tó dúró ṣinṣin. Ìgbàgbọ́ tó dúró ṣinṣin. A sì ti lọ ní abala àkọ́kọ́ tí ń sọ fún wa nípa ìpinnu. Bákan náà ti lọ ní abala kejì tó ń sọ fún wa nípa iná. Ọlọ́run bá wa sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lábẹ́ àwọn kókó wọ̀nyí láti lè jẹ́ kí a mọ̀ wípé ẹnìkan ṣoṣo tí a ní láti sìn, tí a sì láti bọ, òun náà ni Ọlọ́run wa. Ẹni tí ó dá wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wá ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Lótìtọ́ onírú àwọn ìkànnì a ó bá pàdé. Wàhálà máa wà ní ọ̀nà wa, ìjì máa wà ní ọ̀nà wa, Sátánì máa gbógun dé, àwọn ọ̀tá máa dìde lòdì sí wa bí ẹni wípé kí a lè padà, kí a sì lè sẹ́ ìgbàgbọ́ wa nínú Jésù. Ṣùgbọ́n a dúpẹ́ nítorí pé àwọn ẹ̀kọ́ wọ̀nyí ràn wá lọ́wọ́ láti lè mọ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àti láti lè mọ ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún ayé wa. Bó tilẹ̀ jẹ́ wípé a ní àwọn ìbànújẹ́ nínú ayé, síbẹ̀ ìlérí àti ìdánilójú ìdáǹdè àti ìṣẹ́gun láti borí àwọn ẹ̀kọ́ wọ̀nyí wà fún wa. Níwọ̀n ìgbà táàkù tí a bá dúró nínú rẹ̀, tí a bá sì mú ìpinnu wa, tí a sì bójú wẹ̀yìn, tí a sì gbọ̀jẹ̀gẹ́ lábẹ́ bó ti wù kó rí. Lónìí à ń lọ ní abala kókó kẹta tí ń sọ fún wa nípa ìyàlẹ́nu. Ìyàlẹ́nu, ìyàlẹ́nu. A ó sì kẹ́kọ̀ọ́ nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta láti ẹsẹ̀ ìkẹrìnlélógún dé ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Dáníẹ́lì 3 ẹsẹ̀ 24 and 25 nínú ìwé wòlíì Dáníẹ́lì. Nínú ìwé ní ẹsẹ̀ 24, mo máa ka ẹsẹ̀ yẹn ṣáájú kí a tó tẹ̀síwájú. Nígbà náà ni Nebukadnesari ọba wárìrì, ó sì dìde dúró lọ́gán. Ó dáhùn,
Ó sì wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé àwọn ọkùnrin mẹ́ta kọ́ a gbé sọ sí àárín iná ní dídè. Wọ́n sì dáhùn wí fún ọba pé lóòótọ́ ni ọba. Ó sì dáhùn wí pé wò ó, mo rí ọkùnrin mẹ́rin ní títú, wọ́n sì ń rìn láàrin iná, wọn kò sì fi ara pa. Ìrísí ẹni kẹrin sì dàbí ti ọmọ Ọlọ́run. Ọlọ́run wa, ẹni tí gbogbo ipá àti agbára ń jẹ́ tirẹ̀, ẹni tí gbogbo ipá àti agbára ń bẹ ní ọwọ́ rẹ̀, òun náà ni ẹni tí ó lè gbà wá tó sì ń gbani lọ́wọ́ iná ìléru tàbí lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí a lè fi wé iná ìléru, èyí tí Nebukadnesari ju Ṣádákì, Méṣákì àti Ábẹ́dínégò sí nítorí tí wọ́n kọ̀ láti sin ère wúrà rẹ̀, nítorí tí wọ́n kọ̀ láti foríbalẹ̀ fún òrìṣà èyí tí ó gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà ní Bábílónì. A rí pé Ṣádákì, Méṣákì àti Ábẹ́dínégò ṣe ni wọ́n sọ wípé Ọlọ́run wa, ẹni tí àwa ń sìn, Ọlọ́run wa, ẹni tí àwa mọ̀, Ọlọ́run wa, ẹni tí àwa gbẹ́kẹ̀ wá lé, Ọlọ́run wa, ẹni tí àwa ń ṣe tirẹ̀, Ọlọ́run wa, ẹni tí gbogbo agbára ń bẹ ní ọwọ́ rẹ̀, Ọlọ́run wa, ẹni tí a tún lè pè ní agbára gan fúnra rẹ̀, Ọlọ́run wa, ẹni tí ó lè tú tí ó sì lè dè, yóò gbà wá lọ́wọ́ rẹ̀ ọba àti lọ́wọ́ iná ìléru rẹ̀. Bí kò bá sí ìgbà wá, àwa ò ṣetán láti forí balẹ̀, nítorí wípé ohun èèwọ̀ ni fún wa láti forí balẹ̀ fún òrìṣà. Ohun èèwọ̀ ni fún wa láti sin ère, nítorí pé Ọlọ́run wa nìkan ni ẹni tí a gbọ́dọ̀ sìn tí a sì gbọ́dọ̀ bọ. Òun ni a gbọ́dọ̀ forí balẹ̀ fún lábẹ́ bó ti wù kí ó rí. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí, èrò wọn ni wípé wọn ò ní forí balẹ̀, ìpinnu wọn ni wípé wọn ò ní forí balẹ̀ bí Ọlọ́run kò tilẹ̀ gbà wọ́n. Bí ó sì ṣeé ṣe wípé wọ́n máa ti pasẹ̀ iná ìléru tí Nebukadnesari dá kí wọ́n sì kú, wọn ò ṣetán láti fi orí balẹ̀. Ọba Nebukadnesari àti ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn tí wọ́n péjọpọ̀ sí Bábílónì, a rí pé wọ́n ní èrò, wọ́n sì mọ̀ dájú wípé agbára wo ni tàbí bó ni agbára náà yóò ti wá nínú ayé yìí tàbí ní ọ̀run gan tó lè gba àwọn aláìní ìrànlọ́wọ́ yìí kúrò ní inú iná ìléru tí ń jó. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí wọn kò mọ ẹni tí a ń pè ní ọba àwọn ọba àti olú àwọn olúwa. Wọn ò mọ ẹni tí gbogbo ipá àti agbára ń bẹ ní ọwọ́ rẹ̀. Wọn ò mọ Jehovah, wọn ò mọ kábíyèsí, wọn ò mọ arúgbó ọjọ́, wọn ò mọ Ọlọ́run tó ti wà ṣáájú, wọn ò mọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Èyí náà ni ọ̀rọ̀ Ọlọ́run fi hàn fún wa ní àkókò yìí. Ọlọ́run àti ẹ̀kọ́ rẹ̀ ń jẹ́ kí a mọ̀ nípa Ọlọ́run, ẹni tó lè gbà wá, ẹni tó lè ràn wá lọ́wọ́. Tó náà ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, àìsàn wo ni tàbí wàhálà wo ló ń béèrè ẹbọ lọ́wọ́ wa, wípé láì kò jẹ́ wípé a gbé ẹbọ, láì kò jẹ́ wípé a ṣe sàárà, láì kò jẹ́ wípé a bọ òrìṣà ìdílé bàbá wa, láì kò jẹ́ wípé a bọ àwọn òrìṣà ìdílé ìyá wa, wípé a ò lè bọ́ lọ́wọ́ àìsàn tí a ń là kọjá tàbí lọ́wọ́ ìbànújẹ́ tí ó ń dé bá wa. Kí ni àwọn nǹkan wọn ni? Ṣé lórí ọjà wa ni? Ṣé lórí iṣẹ́ wa ni? Ní àwọn ènìyàn sọ wípé àwọn ènìyàn máa ń dọ́gbọ́n sí ni. Bí o bá dọ́gbọ́n sí ọjà ṣòro ta ní ìlú yìí, ọjà ṣòro ta ní àdúgbò yìí, kó tó lè tà. Wò ó, sórí màmá tó ń bẹ ní ìsàlẹ̀ yẹn, a lè ka iye òwò tó ti ṣe, ṣùgbọ́n nígbà tó wá rí wípé òun ò lè kó gbá wọlé, a mọ ibi tó lọ sí, ìwọ̀n àmọ́ ohun tó ṣe. Ṣùgbọ́n èyí ni mo kàn ń sọ fún ọ láti gbà ọ níyànjú, nítorí pé mo fẹ́ràn rẹ. Torí náà, bí ìwọ bá ṣe tán láti gba ohun tí mo ń bá ọ sọ, mo mọ ibi tí mo máa mú ọ lọ, mo mọ ohun tó máa ṣe. Kò dẹ̀ ní ná lówó púpọ̀ o, àájò díẹ̀ náà ni. Láìpẹ́ wàá sì rí wípé wàá máa tà. Even ṣọ́ọ̀bù yìí gan kò ní tó láti gba ohun tí ìwọ ń tà. Irú àwọn ìmọ̀ràn wo ni àwọn nǹkan wọ̀nyí tó lè wá sí ọ̀dọ̀ wa láti ọ̀dọ̀ ẹnikẹ́ni, láti ọ̀dọ̀ ọ̀rẹ́ wa, láti ọ̀dọ̀ aládùúgbò wa, tàbí láti ọ̀dọ̀ ènìyàn tí a lè farati, tó jẹ́ wípé wọ́n lè máa sọ wípé àwọn ń ṣáájú wa, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó ti lòdì sí ìfẹ́ Ọlọ́run, níwọ̀n ìgbà tí ó ti lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, a ò gbọ́dọ̀ tẹ̀lé. Ó sọ fún wa láti wà ní ipò tí a wà ju wípé a rìn lòdì sí ìfẹ́ Ọlọ́run kí a lè ní ọrọ̀. Paul àpọ́sítélì lẹ́tà rẹ̀ sí ìjọ tí ń bẹ ní Kọ́ríńtì wípé ohun gbogbo ló yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ló ní èrè.
ohun gbogbo ló yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sí abẹ́ agbára ohunkóhun. Tí ó náà láti kíyèsára láti rí pé àwa mú ìdúró wa, a lè dá irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ lóhùn wípé èmi mọ̀ wípé Ọlọ́run tí èmi ń sìn yóò darí àwọn èèyàn sí mi láti máa ra ọjà. Ọlọ́run tí èmi ń sìn, mo mọ̀ wípé yóò máa mú kí n tà, yóò sì máa mú kí n jèrè. Ọlọ́run tí èmi ń sìn kò lè fi mí sílẹ̀. Bí ò bá sì rí bẹ́ẹ̀, èmi ò ní títorí pé kí n lè máa tà, èmi ò ní títorí pé kí iṣẹ́ mi ó tẹ̀síwájú, èmi ò ní títorí wípé kí ohun gbogbo kí ó dàbí ni wípé ó ń dára fún mi kí n lòdì sí ìfẹ́ Ọlọ́run, tàbí kí n bọ́ nínú àìsàn tí mo wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lè wà ní ipò àìsàn tí wọ́n sì lè gbà níyànjú wípé láì kò jẹ́ wípé a lọ bọ òkú bàbá rẹ̀, a lọ bọ òkú ìyá rẹ̀. Àìsàn yìí kì í ṣe ohun kékeré o, kì í ṣe ohun tó jẹ́ wípé a kò lè máa fi ojú lásán wò bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a dá wọn lóhùn wípé èmi mọ̀ wípé Ọlọ́run tí èmi ń sìn yóò gbà mí lọ́wọ́ àìsàn yìí. Bí ó bá sì gbà mí, èmi ò ní foríbalẹ̀ fún ẹ̀dákẹ́dá, èmi ò ní foríbalẹ̀ fún òkúkókó, èmi ò ní ṣe ẹbọ fún òkúkókú, ìbájẹ́ ti bàbá ni, ìbájẹ́ ti ìyá ni. Irúfẹ́ àwọn nǹkan ni a lè là kọjá lónìí, nítorí wípé àwọn nǹkan wọ̀nyí lè dàbí òrìṣà tàbí ère wúrà tí Nebukadnesari gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ ìdúrà ní Bábílónì fún àwọn ènìyàn láti máa foríbalẹ̀ fún. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn la máa wòye wípé kí Ṣádákì, Méṣákì àti Ábẹ́dínígò kó foríbalẹ̀ ní ìgbà tí ọba fún wọn ní àǹfààní ìgbà kejì. A máa rí nínú àwọn ọ̀rẹ́ wọn, a máa rí nínú àwọn tí wọ́n jọ jùmọ̀ ń ṣe ìjọba, a máa rí nínú àwọn aládùúgbò wọn, a máa rí nínú àwọn akẹgbẹ́ wọn tá a máa Ṣádákì ẹ foríbalẹ̀, a ò fẹ́ pàdánù yín, a ò fẹ́ kẹ́ ẹ kú. Méṣákì ẹ foríbalẹ̀, a ò fẹ́ kẹ́ ẹ pàdánù, a ò fẹ́ pàdánù yín, a ò fẹ́ kẹ́ ẹ kú. À ń gbádùn ìwàláàyè yín lẹ́rìn wa. Ábẹ́dínígò, a kàn ń rọ̀ yín ni, nítorí pé a mọ rírì yín nígbà tí nínú ìṣèjọba yín, a mọ rírì yín bẹ́ẹ̀ tí ń ṣe àkóso yín dùn mọ́ wa lára, ọ̀rọ̀ yín kan máa ń gbádùn mọ́ wa lára. In fact, a mọ rírì yín, torí náà ẹ kò foríbalẹ̀. Ṣé kí kò ṣe pé kẹ́ ẹ dọ̀bálẹ̀, kẹ́kọ̀ọ́ tẹ̀lé bàbá yìí ni? Èyí ni ohun tá a lè sọ fún yín. Ṣùgbọ́n a rí wípé nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyànjú wọ̀nyí, nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àtẹ̀mọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí, a rí pé Ṣádákì, Méṣákì àti Ábẹ́dínígò wọn ò fetí sí i. Nítorí náà nígbà tí ẹ̀ṣẹ̀ bá ń polówó ara rẹ̀, nígbà tí onírú àwọn nǹkan tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, nígbà tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀, nígbà tí wọ́n bá ń gbà wá níyànjú, a gbọ́dọ̀ kọ̀ wọ́n, a ò gbọ́dọ̀ gbọ̀jẹ̀gẹ́, a ò gbọ́dọ̀ gba ọ̀rọ̀ wọn sí ọkàn àyà wa. Torí náà ẹ jẹ́ kí a mú ìpinnu wa. Òótọ́ Sátánì á fẹ́ gbìyànjú rẹ̀ láti rọ̀ wá, Sátánì á fẹ́ gbìyànjú rẹ̀ láti bẹ̀ wá, Sátánì á fẹ́ gbìyànjú rẹ̀ láti lo onírúurú àwọn ọ̀nà kí a sá lè forí balẹ̀, kí a sá lè rìn lòdì sí ìfẹ́ Ọlọ́run. Nítorí pé ó mọ̀ pé nígbà tá a bá ti lè ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run, nígbà náà ni agbára òun tó lè borí wa, nígbà náà ni òun sì tó lè ní ipá àti àṣẹ ní orí wa. Mo gbàdúrà pé Sátánì kò ní borí wa lórúkọ Jésù. Tó ní onírúurú àwọn nǹkan, onírúurú ọ̀nà ni Sátánì sì ń gbà lónìí láti lè rí wípé òun fa ọ̀pọ̀ àwọn ènìyàn sínú ìṣèjọba òun, àti wípé òun fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sí ẹ̀yìn ara òun. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní àkókò náà, bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní ìgbà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Bíbélì sọ fún ìwé Dáníẹ́lì orí 11 ẹsẹ̀ 32, Dáníẹ́lì orí 11 ẹsẹ̀ 32. Ẹ̀já wo tí ọ̀rọ̀ náà sọ fún ọ ní, ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọn yóò sì máa ṣe iṣẹ́ agbára. Ni pé àwọn tí ó mọ Ọlọ́run wọn, àwọn tí ó mọ Ọlọ́run, àwọn tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n sinmi lé. Bíbélì sọ fún ìwé orin Dáfídì orí 125 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Orin Dáfídì 125. Ẹ̀já wo tí ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2 sọ fún wa. Ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí, bó ti wù kí ìjì náà kí ó le tó, kò lè ṣí nídìí, bó ti wù kí òjò náà, kí ìkómi náà kí ó pọ̀ tó, a ò lè ṣí nídìí. Ó ní bí kò ṣe pé ó dúró láéláé. Ẹsẹ̀ kejì ó ní bí òkè ńlá ti yí Jerúsálẹ́mù ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti sísìnyí lọ àti títí láéláé. Kì í ṣe ní ìgbà kan, kì í ṣe ní ọdún kan, ṣùgbọ́n láti sísìnyí lọ àti títí láéláé. Bẹ́ẹ̀ náà ni nígbà tí a bá gbẹ́kẹ̀wá lé Ọlọ́run, òtítọ́ lè má lè fi ojú rí Ọlọ́run wa, ṣùgbọ́n ó ń bẹ pẹ̀lú wa, ṣùgbọ́n ó wà pẹ̀lú wa, ó ń bẹ níwájú wa, ó wà lẹ́yìn wa, nínú ètò jẹ́ pé kò ní jẹ́ kí agbára kan kí ó ṣe ìwọ̀sí sí wa. Bí ohun tí a sọ fún wa, a lè rí kà ní ojú àwọn ènìyàn tí ó dúró ní ọjọ́ náà, a lè rí kà nínú bí wọ́n ti ń ṣe, a lè rí kà nínú ìhùwàsí wọn wípé nípa bí wọ́n ṣe ń sọ̀rọ̀, pàápàá jùlọ wípé kò sí agbára kan tí yóò lè gba
àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí kúrò ní ọwọ́ ọba àti kúrò ní ọwọ́ ìléru rẹ̀, ìbá jẹ́ agbára kan nínú ayé, ìbá sì jẹ́ èyí tí ó wá láti òkè wá. Ṣùgbọ́n jẹ́ kí a mọ̀ eléyìí wípé Ọlọ́run wa ń bẹ láàyè, bẹ́ẹ̀ náà ni agbára sì ń bẹ ní ọwọ́ rẹ̀, kò sí ohun tí kò lè ṣe. Ẹ jẹ́ á sáré sọ̀rọ̀ lórí ohun àkọ́kọ́ tí ń sọ fún wa nípa ọba tí a yà lẹ́nu. Nínú ìwé Dáníẹ́lì yẹn orí ìkẹta ẹsẹ̀ 24 ṣáájú, ó ń sọ fún wa pé nígbà náà ni Nebukadnesari ọba wárìrì, ó sì dìde dúró lọ́gán, ó dáhùn, ó sì wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé àwọn ọkùnrin mẹ́ta kọ́ a gbé sọ sí àárín náà ní dídè. Wọ́n sì dáhùn wí fún ọba pé lóòótọ́ ni ọba. Ṣáájú ní abala àkọ́kọ́ yẹn, ó nígbà náà ni Nebukadnesari ọba wárìrì, ẹ̀rù bà á, kò mọ tó máa ṣe. He was troubled. Ó dìde, ó fò dìde níbi tí ó jókòó sí, nítorí pé ó ń wo tó máa ṣẹlẹ̀, ó ń wo kí ló máa dé bá àwọn ènìyàn wọ̀nyí. Ó ń wo ìgbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí í jó, ìgbà tí aṣọ wọn, torí pé gbogbo aṣọ wọn, gbogbo ẹrù wọn àti gèlè wọn àti àmùrè wọn ni a dì mọ́ wọn, gbogbo ohun ìní wọn, all their properties ni a dì mọ́ wọn, pátápátá ni a dì mọ́ wọn. Èyí náà ni pé etí ń ṣe àpẹẹrẹ wípé kí wọ́n tilẹ̀ fẹ́ máa rí ohunkóhun tí ó jẹ́ ti àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí, kí wọ́n má lè máa rántí irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní àkókò náà. A rí wípé ọba yìí jókòó, ó sì ń wòran kí ló máa ṣẹlẹ̀, kí ló máa dé, báwo ni àwọn ènìyàn á ṣe máa ṣe. Èyí náà ni ó ń ṣẹlẹ̀ níbi tí ó jókòó sí. Ṣùgbọ́n láìpẹ́ a rí wípé ẹ̀rù bà á, nítorí pé ohun tó rí ó jẹ́ ohun tí ó bani lẹ́rù, ó jẹ́ ohun ìyanu. Èyí náà la fi sọ fún wa pé ọba tí a yà lẹ́nu, ẹni kan Ọlọ́run ya ọba yìí lẹ́nu. Ó ń béèrè láìpẹ́ púpọ̀ ṣáájú àkókò yẹn wípé ta ni ẹni tí yóò gbà yín lọ́wọ́ èmi ọba, torí ó wo ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní gbogbo agbára. Òtítọ́ ni ọba tí ó jẹ́, a lè pè ní ọba gbogbo ayé ní ìgbà náà, tí àwọn orílẹ̀-èdè mìíràn ń wárí fún, tí àwọn ọba mìíràn ń tẹríba fún, tí àwọn orílẹ̀-èdè gbogbo àgbáyé ń tẹríba fún. Ṣùgbọ́n tí ọba àwọn ọba tún gba ìdọ̀bálẹ̀ rẹ̀. Èyí ni pé ọba yìí ń wòran, ń wòye kí ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó wá rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú iná, a sọ fún wa wípé ẹ̀rù bà á, ó wárìrì. Òtítọ́ ni ó mọ̀ wípé àwọn ènìyàn mẹ́ta la jù ní dídè sí inú iná ìléru. Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn yìí máa dé inú iná, nǹkan kan ṣẹlẹ̀ tó yàtọ̀ sí èyí tí ọba yìí ń rò. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó yàtọ̀ sí èyí tí ọba yìí ń retí. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó yàtọ̀ sí ìwòye ọba yìí. Ó béèrè lọ́wọ́ àwọn ìgbìmọ̀ rẹ̀, àwọn ènìyàn tó yí i ká, àwọn ìjòyè rẹ̀, wípé àwọn ọkùnrin mẹ́ta kọ́ a gbé sọ sí àárín iná ní dídè. This is a crucial question. Ìbéèrè tó ní agbára ni ọba yìí ń béèrè. Lójú rẹ̀ ni a ti dè àwọn wọ̀nyí. Òun gan ló pàṣẹ fún àwọn tó lágbára jùlọ nínú àwọn ọmọ ogun kí wọ́n dè Ṣádákì, Méṣákì àti Abednego àti ohun gbogbo tí wọ́n ní kí wọ́n sì dè mọ́ wọn, kí wọ́n sì gbé wọn ní ojú ẹsẹ̀, kí wọ́n sì jù wọ́n sọ sí inú iná. Àríkó tó ń béèrè pé àwọn ènìyàn mẹ́ta, ṣé kìí ṣe àwọn èèyàn mẹ́ta la jù sọ sínú iná? Wọ́n ní bẹ́ẹ̀ ni, lótìtọ́ ni ọba, àwọn ènìyàn mẹ́ta la jù sọ sí inú iná ìléru. Torí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, jẹ́ kí a wo ohun tí ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 70 tí ó sọ fún wa. Àìsáyà orí 54, mo ka ẹsẹ̀ 70, ó ní kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá ní ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Torí Olúwa ṣe ohun ìyanu, torí pé Olúwa dábìrà, torí Olúwa fi agbára rẹ̀ hàn nípasẹ̀ Ṣádákì, Méṣákì àti Abednego. Olúwa fi títóbi rẹ̀ hàn fún Nebukadnesari. Olúwa fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn fún Nebukadnesari wípé òun ni Ọlọ́run tí ń gbani, òun ni Ọlọ́run tí ń lani, òun ni ọba àwọn ọba, òun ni Olúwa àwọn olúwa. Lẹ́yìn rẹ̀ ṣe ni kò sí Ọlọ́run mìíràn mọ́. Ó fi hàn fún ọba yìí wípé òun ni Ọlọ́run tó lè gbani lọ́wọ́ òǹdè àti lọ́wọ́ agbára òkùnkùn. Ó ní gbogbo àwọn tó dìde sí wa ní ìdájọ́. Ẹni bá hàn Nebukadnesari dìde sí
Ṣádákì, Méṣákì àti Abẹ́dígò ní ìdájọ́ tó sì ṣe náà ni wípé kí a jù wọ́n sọ sínú ìléru, ṣùgbọ́n Olúwa dìde fún ìgbàlà àwọn ènìyàn wọ̀nyí. Ó gbàdúrà fún ẹnìkan ní àṣálẹ́ yìí, Olúwa máa dìde fún ìgbàlà àti ìṣẹ́gun rẹ. Torí náà jẹ́ kí a mọ eléyìí wípé ó yẹ fún wa láti súnmọ́ Ọlọ́run, torí ẹsẹ̀ yẹn ó ń tẹ̀síwájú wípé èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Nígbà tá a bá jẹ́ ìránṣẹ́ Olúwa, nígbà tí a bá ní ìpinnu tòótọ́, tí a sì dúró, tí a ò bojú wẹ̀yìn, tí a ò rẹ̀wẹ̀sì, tí a ò ṣe iyèméjì nígbà tí wàhálà bá dé, èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Ẹni pé ohun tá ò gbádùn, ohun tá ò gbà, òun náà ni àlàáfíà, òun náà ni ìdáǹdè, òun náà ni ìṣẹ́gun láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ń sọ fún wa pé láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Èyí ni àwọn ohun tí Ọlọ́run pinnu rẹ̀ fún wa. Èyí náà ni ohun tí Olúwa ń bá wa dá májẹ̀mú rẹ̀ nígbà tí àwa bá dúró nínú rẹ̀, nígbà tí a bá ṣetán láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ. A lè bá wa jà, a lè gbógun tì wá, even láti ọ̀dọ̀ àwọn ènìyàn wa, láti ọ̀dọ̀ àwọn ènìyàn tá a ò mọ̀. Inúnibíni lè dìde, wàhálà lè dìde, àìsàn lè dìde, àìní lè dìde, ṣùgbọ́n nígbà tá a bá dúró nínú ìpinnu wa, nígbà tá a ò bá gbọ́ jẹ̀gẹ́, nígbà tá a ò bá rẹ̀wẹ̀sì, nígbà tá a ò bá tilẹ̀ bẹ̀rù rárá, nígbà táwọn ẹ̀kọ́ wọ̀nyí bá dé, Olúwa ṣetán láti fi agbára rẹ̀ hàn, ó ṣetán láti fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Then ohun ìkejì ó ń sọ fún wa nípa ìran ìyanu. Ó sọ fún wa nípa ìran ìyanu ní ẹsẹ̀ 25 ìwé Dáníẹ́lì orí ìkẹta. Ó sì dáhùn wípé, wò ó, mo rí ọkùnrin mẹ́rin ní títú, wọ́n sì ń rìn láàrin iná, wọn kò sì fi ara pa, ìrísí ẹnikẹ́ni sì dàbí ti ọmọ Ọlọ́run. Praise the Lord. A rí pé nígbà tí Nebukadnesari béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ìgbìmọ̀ rẹ̀, lọ́wọ́ àwọn ìjòyè rẹ̀ wípé àwọn ènìyàn mẹ́ta kọ́ agbésọ sínú iná, wọn ò mọ ibi tó ń lọ, nítorí pé a ti ṣí lójú láti rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú iná. Òótọ́ ni àwọn ènìyàn mẹ́ta ni lóòótọ́, ṣùgbọ́n ó tẹ̀síwájú láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé àwọn ènìyàn mẹ́rin ni mò ń wò. Ó ṣeé ṣe kí ó jẹ́ wípé Nebukadnesari nìkan ni a ṣí lójú láti rí ẹni ẹ̀kẹrin nínú iná pẹ̀lú àwọn ọkùnrin mẹ́ta yìí. Torí a ṣe àlàyé fún wa wípé iná ìléru yìí ó jẹ́ wọn dá ní ọ̀nà tó jẹ́ pé ó ní bí odi, a ṣe demarcation sí, ṣùgbọ́n àǹfààní wà fún ènìyàn láti lè rí ohun tó ń ṣẹlẹ̀ nínú iná. Èyí ni Nebukadnesari fi ní àǹfààní láti lè rí ohun tó ń ṣẹlẹ̀ nínú iná ìléru. Ẹni pé àwọn ènìyàn mẹ́rin ni Nebukadnesari rí. Ó ṣeé ṣe kí Nebukadnesari kí Ṣádákì, Méṣákì àti Abẹ́dígò kí wọ́n má tilẹ̀ rí ẹnikẹ́ni tó wà pẹ̀lú wọn. Ó ṣeé ṣe, nítorí a ò rí àkọsílẹ̀ rẹ̀ wípé àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí wọ́n rí ẹni ẹ̀kẹrin, wọ́n rí bí wọ́n ṣe jọ ń rìn sí òkè sí ìsàlẹ̀ nínú iná. Ohun kan tí mo mọ̀ wípé àwọn ènìyàn yà máa ṣe náà ni wípé wọ́n á máa yin Ọlọ́run lógo, wọ́n á máa fi agbára fún Ọlọ́run, wọ́n á máa fi ìjọba fún Ọlọ́run, wọ́n á máa fi ìyìn fún Ọlọ́run fún àwọn ohun tó ṣẹlẹ̀, nítorí pé Olúwa fi ara rẹ̀ hàn ní Ọlọ́run. Nípa Ọlọ́run ló ní agbára lórí iná, ó ló ní agbára lórí ìjì, ó ní agbára lórí omi, ó ní agbára lórí ìṣẹ̀dá gbogbo, nítorí pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni àwọn ẹ̀kọ́ wọ̀nyí. Olúwa gba agbára lọ́wọ́ iná. Oh my God, praise the Lord. Ọlọ́run gba agbára tí iná fi ń jó ènìyàn run kúrò lọ́wọ́ iná ìléru. Nítorí náà ni iná kò ní àǹfààní, kò ní agbára láti jó Ṣádákì, Méṣákì àti Abẹ́dígò, nítorí pé Ọlọ́run ti yí padà. God has turned everything around. Everything has changed. Ẹni pé agbára oró iná tí ń panilára, tí ń jó ènìyàn, Olúwa ti mú kúrò. Àwọn ènìyàn kọ́ orí iná tó ń jó ni, wọ́n mọ̀ pé AC ló ń fẹ́ sí àwọn ènìyàn wọ̀nyí. Ẹni pé torí pé iná yìí kò pa wọ́n lára rárá. Iná yìí kò tilẹ̀ ní ohunkóhun láti ṣe nínú ayé àwọn ènìyàn wọ̀nyí. Ìdààmú dé bá Nebukadnesari. Ẹnu ya Nebukadnesari wípé kí ni ohun tó ń ṣẹlẹ̀. Ìran ìyanu ni a fi hàn Nebukadnesari. Ó ṣe àtúkà ẹsẹ̀ yẹn, ó ní ó sì dáhùn wípé, wò ó, mo rí ọkùnrin mẹ́rin ní títú, wọ́n sì ń rìn láàrin iná. Bí wọ́n ṣe ń rìn sí òkè ni wọ́n rìn sí ìsàlẹ̀, bí wọ́n ṣe ń rìn síwájú ni wọ́n rìn sí ẹ̀yìn. Mo rí ìdè tá a fi dè àwọn ọkùnrin mẹ́ta wọn ni, kò tilẹ̀ sí lára wọn, mi ì rí mọ́. Gbogbo ohun tá a dè mọ́, mi ì rí ohunkóhun mọ́, mi ì rí okùn ní ọwọ́ wọn, mi ì rí okùn lára wọn. Mo rí gbogbo ohun tá a fi dè wọn ló ti tú. Gbogbo èdè tá a lè fi dè ọ́ dé ayé rẹ yóò tú ní orúkọ Jésù. Gbogbo èdè tí a lè fi dè ògo rẹ dé iṣẹ́ rẹ yóò tú ní orúkọ Jésù. Torí pé Ọlọ́run wa ń bẹ láàyè,
agbára ń bẹ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ kí a wo ohun tí ìwé Jeremáyà orí ìkíní ẹsẹ̀ 17 tí ó sọ fún wa. Ìwé Jeremáyà, mo ka orí ìkíní ẹsẹ̀ 17 dé ẹsẹ̀ 19. Ó ní ṣùgbọ́n ìwọ di ẹ̀gbẹ́ rẹ ní àmùrè, kí o sì dìde, kí o sì wí fún wọn gbogbo ohun tí èmi yóò pa láṣẹ fún ọ. Má fòyà níwájú wọn, kí èmi kí ó má bàa mú ọ dààmú níwájú wọn. Ẹ jẹ́ á wo ọkùnrin mẹ́ta wọ̀nyí, wọn ò dààmú, wọn ò bẹ̀rù níwájú Nebukadnesari ọba. Wọ́n sọ fún ọba wípé àwa kò ní ọ̀rọ̀ kan láti sọ fún ọ, a ò ní èsì kan láti sọ fún ọ nínú ọ̀rọ̀ yìí. Nígbà tí Nebukadnesari fún ọ ní àǹfààní ìgbà kejì láti kí wọ́n lè forí balẹ̀, kí wọ́n sì lè sin ère òrìṣà rẹ̀, wọ́n kàn sọ fún pé kábíyèsí, a ò ní èsì kan láti fún ọ nítorí pé Ọlọ́run wa tí àwa ń sìn. Èyí ni pé ó dá wọn lójú pé wọ́n sin Ọlọ́run, wọn ò gbọ̀jẹ̀gẹ́, wọn ò gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, wọ́n ń gbé ìgbé ayé ìwà mímọ́ sí Ọlọ́run. Ọlọ́run wa tí àwa mọ̀, Ọlọ́run wa tí àwa gbẹ́kẹ̀lé yóò gbà wá lọ́wọ́ rẹ àti lọ́wọ́ iná ìléru rẹ. Ẹni ohun tí ìwé Jeremáyà yìí tó ń sọ fún wa wípé kí a má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí a má ṣe dààmú rárá, nítorí pé bí àwa bá fòyà níwájú wọn, níwájú agbára kágbára tó lè dìde sí wa, níwájú ẹ̀dákẹ́dá tó lè dìde sí wa, bí àwa bá bẹ̀rù, Ọlọ́run sọ fún wa wípé òun yóò dààmú wa. Ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kí a bẹ̀rù, ẹ jẹ́ kí a mọ ẹni tí àwa gbẹ́kẹ̀wálé wípé kò lè dà wá, hallelujah. Agbára rẹ̀ kò lè yí padà, bẹ́ẹ̀ ni kò lè ṣèké, kò lè kùnà lábẹ́ bó ti òkè orí. Ní ẹsẹ̀ 18, ó ní sáà wò ó, lónìí ni mo fi ọ́ ṣe ìlú odi àti ọ̀wọ̀n irin àti odi idẹ fún gbogbo ilẹ̀, fún àwọn ọba Júdà, àwọn ìjòyè rẹ̀, àwọn àlùfáà àti sí ènìyàn ilẹ̀ náà. Ẹni ohun tí Ọlọ́run sọ nípa Jeremáyà, ṣùgbọ́n Ọlọ́run tó ń sọ fún ìwà àti èmi nísinsìnyí, ẹni pé more than 3,000 years ago ni a ti àkọsílẹ̀ àwọn nǹkan, ṣùgbọ́n síbẹ̀ àwọn ẹ̀kọ́ tó ń bá wa sọ̀rọ̀ nítorí tiwa ni a ṣiṣẹ́ àkọsílẹ̀ rẹ̀ wípé ohun Ọlọ́run, òun ti fi wá ṣe ọ̀wọ̀n irin tí a ò lè bì wó, òun ti fi wá ṣe ìlú odi tí agbára kan kò lè bì ṣubú. Nítorí náà ó sọ fún wa wípé òun ti fi wá ṣe ọba fún àwọn ènìyàn wa àti ìjòyè rẹ̀ àti àlùfáà àti ènìyàn, fún àwọn ènìyàn ilẹ̀ náà. Ní ẹsẹ̀ 19, ṣùgbọ́n wọn ó bá ọ jà, wọn kì yóò sì lè borí rẹ. Mo gbàdúrà ọ̀tá ò ní lè borí rẹ lórúkọ Jésù. Nígbà tí ìjà bá dé, ìwọ fi ọkàn balẹ̀. Nígbà tí wàhálà bá dé, ìwọ fi ọkàn balẹ̀. Ó ní wọn ó bá ọ jà. Ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ kí a máa retí pé wọ́n máa bá wa jà, ẹ jẹ́ kí a máa retí pé ogun máa dìde. Ṣùgbọ́n ìlérí àti ogun Ọlọ́run fún àwa ènìyàn rẹ̀, fún àwa ọmọ rẹ̀, ni wípé wọn kì yóò lè borí wa, nítorí èmi wà pẹ̀lú rẹ ni Olúwa wí, láti gbà ọ́. Ẹni ìlérí Ọlọ́run, nígbà tí a bá ti dúró, nígbà tá a bá ti já Ọlọ́run kulẹ̀ nínú ìgbàgbọ́ wa sí, nígbà tá a bá ti ṣojo rárá, nígbà tá a bá ti bẹ̀rù, èyí ni ohun tí Olúwa ń sọ fún wa wípé wọ́n máa bá wa jà. Ṣùgbọ́n kì í ṣe àwa ni wọ́n ń bá jà, bí kò ṣe ẹni tí àwa gbẹ́kẹ̀wálé. Kì í ṣe àwa ni wọ́n ń bá jà, bí kò ṣe ẹni tí àwa ń sìn. Kì í ṣe àwa ni wọ́n ń bá jà, bí kò ṣe ẹni tí àwa gbẹ́kẹ̀wálé. Kì í ṣe àwa ni wọ́n ń bá jà, bí kò ṣe ẹni tí àwa mọ̀ dájú, ẹni tí àwa gbàgbọ́ nínú rẹ̀. Torí náà ìjà wa kì í ṣe tiwa, bí kò ṣe ti Ọlọ́run. Ní ìgbà tí àwa bá dúró nínú ìfẹ́ rẹ̀. Ẹ jẹ́ kí a wo orin tí a kọ fún wa ní ẹsẹ̀ kejì. Ó ní wo ọ̀pọ̀ ogun tí ń bọ̀ wá, èṣù ń kó wọn bọ̀, àwọn alágbára ń ṣubú, a fẹ́ dààmú tán. Ó ní dòdìmú, èmi fẹ́rẹ̀ débẹ̀ ni Jésù wí, rán dáhùn padà sọ́run pé àwa yóò dìmú. Ẹsẹ̀ kẹta wípé wo àṣà Jésù tí ń fẹ́, gbọ́ ohùn ìpè, a ó ṣẹ́gun gbogbo ọ̀tá. Mo wí fún ẹnìkan ní àṣálẹ́ yìí wípé ó ṣẹ́gun gbogbo ọ̀tá tó dìde sí ọ. Ẹni pé ní orúkọ rẹ̀, kì í ṣe ní orúkọ wa, ní orúkọ rẹ̀, nípa agbára rẹ̀, kì í ṣe nípa agbára wa, nípa ìmọ̀ rẹ̀, kì í ṣe nípa ìmọ̀ wa. Ó ní àwa ó ṣẹ́gun gbogbo ọ̀tá ní orúkọ rẹ̀. Ó ní ní ẹsẹ̀ kẹrin, ó ní ogun gbóná girigiri, ìṣùgbọ́n ìrànwọ́ wa ń bọ̀, balógun wa ń bọ̀ wá tètè ẹgbẹ́ tújúká. Nítorí ẹ jẹ́ kí a tújúká, nítorí pé balógun wa ń bẹ nítòsí wa. Balógun wa kò fi wá sílẹ̀. Ta ni balógun wa náà? Òun náà ni Jésù Kristi. Ta ni balógun wa náà? Òun náà ni olùgbàlà wa. Ta ni balógun wa náà? Òun ni olùdáǹdè wa. Ta ni balógun wa Olúwa wa náà? Olúwa náà. Òun náà ni olùrànlọ́wọ́ wa àti ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Òun náà ni balógun wa. Òun náà ni ẹni tí ó ṣetán láti gbà wá lọ́wọ́ gbogbo ipá, lọ́wọ́ gbogbo agbára, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ àwọn ẹ̀kan tí èṣù ń gbé dìde sí wa, kí a sá lè sin Ọlọ́run
ò ní sin Ọlọ́run ní orúkọ Jésù, ṣùgbọ́n ó tẹ̀síwájú ní orúkọ Olúwa. Nínú ìwé Àìsáyà, ẹ jẹ́ kí a wo ohun tí orí 50 sọ. Isaiah chapter 50, mo wo ẹsẹ̀ ìkeje, Isaiah 50 verse 7. Ó nítorí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́, Olúwa Jèhófà yóò ràn ẹ́ lọ́wọ́. Nítorí náà èmi kì yóò dààmú, nítorí náà ni mo ṣe gbé ojú mi ró bí òkúta líle, èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Ní pé ojú ò tì Ṣádákì, ojú ò tì Méṣákì, ojú ò tì Abẹ́dínígò, ojú ò ní tì ọ́ ní orúkọ Jésù. Torí wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run, torí pé wọ́n mọ̀ ọ́. Torí náà ẹ jẹ́ kí a mọ Ọlọ́run wa. Nígbà tá a bá mọ Ọlọ́run wa wípé agbára ni, nígbà tá a bá mọ Ọlọ́run wa wípé kò sóhun tí ó lè ṣe, a ò lè gba ìtìjú, bí kò ṣe àwọn ọ̀tá wa ni yóò gba ìtìjú èrè iṣẹ́ wọn nípa gbígbógun tiwa. Nínú ìwé Jeremáyà orí 20 ẹsẹ̀ 11, ìwé Jeremáyà orí 20 ẹsẹ̀ 11, ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù. Nítorí náà àwọn tí ń ṣe inúnibíni sí mi yóò ṣubú, wọn kì yóò lè borí, ojú yóò tì wọ́n gidigidi, nítorí pé wọn kì yóò ṣe rere, a kì yóò gbàgbé ìtìjú wọn láéláé. Ẹ jẹ́ kí a wò ó. Nebukadnesari, mo gbàgbọ́ ní ọjọ́ náà wípé yóò gba ìtìjú ńlá fún ìgbésẹ̀ tí ó gbé, ó tilẹ̀ jẹ́ wípé ó ń gbìyànjú rẹ̀ láti ka àwọn ènìyàn wọ̀nyí mọ́ nítorí ipò tí wọ́n wà, ṣùgbọ́n ó mú ìpinnu rẹ̀ ṣẹ, ó sì mú ìlérí rẹ̀ ṣẹ wípé ẹnikẹ́ni tí ó bá kọ̀, tí ó bá forí balẹ̀ fún ère òrìṣà yìí, a ó gbé e jù sọ sí inú iná. Nítorí náà ẹ jẹ́ kí a wo ohun tí ó ṣẹlẹ̀. A rí wípé Nebukadnesari àti gbogbo àwọn tó ṣe inúnibíni sí àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí, ẹ má jẹ́ àgbàgbé, àwọn kan ló lọ fi wọ́n sùn ọba, àwọn kan ló lọ fi wọ́n sùn wípé àwọn Hébérù mẹ́ta yẹn, àwọn ìgbèkùn, wọn ò forí balẹ̀ fún ère wúrà rẹ ọba, wọn ò tẹríba fún òrìṣà rẹ. A rí wọn, à ń wò wọn dáadáa ni. A rí èyí mú kí ọba kí ó pè wọ́n, kó sì fún ní àǹfààní ìgbà kejì, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ kí ọba ó mọ̀ wípé àwọn ò ṣetán láti fi orí balẹ̀. Nítorí náà ta ni agbára tó ń fi wá sùn, ta ni ẹ̀mí tó ń fi wá sùn, ta ni ìdáná tó ń fi wá sùn nínú ìjọba rẹ̀ wípé àwa kì í ṣe ti wọn, wípé nǹkan tó bá wọn ni wọ́n á ṣe sí wa. Mo gbàdúrà wípé wọ́n máa gba ìtìjú lórí ayé wa. Ẹni ohun tí ó ń ṣẹlẹ̀ wípé nínú, mo tú ẹsẹ̀ yẹn kà, ó ní a kì yóò gbàgbé ìtìjú wọn láéláé. Ẹni pé ìtìjú tó bá máa dé bá wọn lábẹ́ bó ti wù kó rí, a kì yóò gbàgbé lábẹ́ bó ti wù kó rí. Nínú ìwé Jeremáyà orí 17, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 18. Jeremáyà orí 17 ẹsẹ̀ 18, ó ní jẹ́ kí ojú kí ó ti àwọn tí ń ṣe inúnibíni sí mi, ṣùgbọ́n má jẹ́ kí ojú kí ó tì mí. Jẹ́ kí wọn kí ó dààmú, ṣùgbọ́n má ṣe jẹ́ kí èmi kí ó dààmú. Mú ọjọ́ ibi wá sórí wọn, kí o sì fi ìparun ìṣẹ́po méjì pa wọ́n run. Jẹ́ kí a wò ó ní pé èyí ni ìlérí Ọlọ́run, èyí ni ohun tí Ọlọ́run ní fún wa. Nígbà tá a bá gbẹ́kẹ̀lé, nígbà tí a ò bá gbọ́jẹ̀gẹ́, nígbà tí a ò bá rìn nínú ìfẹ́ ti ara wa, nígbà tí a ò bá fi àyè sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ láti gba àkóso ayé wa, iná ni ohun tí Olúwa ń sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá wá ń dìde lòdì sí wa, tàbí tó bá ń dìde láti ṣe inúnibíni sí wa, ó ń jẹ́ kí a mọ̀ wípé ojú yóò tì wọ́n. Iná ni wípé wọ́n máa dàbí ẹni ẹ̀gàn, nítorí wípé wọ́n ṣe lòdì sí Ọlọ́run nínú ìgbé ayé wa. Nínú ìwé Jeremáyà, ẹ jẹ́ á wo orí 15 ẹsẹ̀ 20. Ìwé Jeremáyà orí 15, mo ka ẹsẹ̀ 20, ó ń sọ fún wa pé èmi yóò sì ṣe ọ́ fún àwọn ènìyàn yìí bí odi idẹ àti alágbára, wọn yóò sì bá ọ jà, ṣùgbọ́n wọn kì yóò lè borí rẹ, nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ là àti láti gbà ọ́ sílẹ̀, ni Olúwa wí. Ẹsẹ̀ 21, ó ní èmi yóò sì gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ènìyàn búburú, èmi yóò sì rà ọ́ padà kúrò lọ́wọ́ àwọn ìkà. Ẹ jẹ́ kí a wo ìlérí Ọlọ́run. Ohun tó ń sọ fún wa náà ni wípé òun yóò gbà wá lọ́wọ́ àwọn alágbára, òun yóò gbà wá lọ́wọ́ àwọn ìkà, nítorí pé òun wà pẹ̀lú wa. Torí náà jẹ́ kí a mọ eléyìí wípé Olúwa wà pẹ̀lú wa, wípé Ọlọ́run wa òun ni Ọlọ́run tí kò jẹ́ fi wá sílẹ̀. Bàbá àti ìyá wa lè fi wá sílẹ̀, ọkọ wa lè fi wá sílẹ̀, ìyàwó wa lè fi wá sílẹ̀, ọmọ wa tí a bí gan lè fi wá sílẹ̀, owó wa lè fi wá sílẹ̀. A rí ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ní owó ní ìgbà kan, ṣùgbọ́n nísinsìnyí tí wọn ò ní owó mọ́. Kò sí ènìyàn tí ó lè fi wá sílẹ̀. Bí wàhálà bá kọ ní àpọ̀jù, àwọn ènìyàn tí a rí wípé wọ́n fẹ́ràn wa, wọ́n máa fi wá sílẹ̀. Bí ìdààmú bá kọ ní àpọ̀jù, àwọn ènìyàn tí a rò wípé a lè gbára tì, àwọn ènìyàn tí a rò wípé a lè fi ọkàn tọ́, àwọn ènìyàn tí a lè rò wípé ẹni yìí
bó tilẹ̀ burú ju eléyìí lọ kò lè fi mí sílẹ̀. They will leave us, wọ́n máa fi wá sílẹ̀. Kò sí ohun tí a lè ṣe. Even àwa gan lè sọ wípé wọ́n tiẹ̀ ti gbìyànjú tó. Wọ́n lè sọ ìwọ náà mọ̀ wípé mo ti gbìyànjú, I have tried my best. Ṣùgbọ́n ìgbà tí ò sí ohun tí a lè ṣe ni pé wọ́n lè fi wá sílẹ̀. Ẹ jẹ́ á wo ohun tí ìwé orin Dáfídì sọ fún wa ní inú ìwé orin Dáfídì. Ẹ jẹ́ kí á wo orí 27 ẹsẹ̀ ìkẹwàá. Orin Dáfídì orí 27 mo ka ẹsẹ̀ ìkẹwàá. Ó nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀, nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Etí ọba Dáfídì gan jẹ́ kí a mọ̀ wípé bàbá wa lè kọ̀ wá sílẹ̀, ìyá wa lè kọ̀ wá sílẹ̀ nínú ayé yìí. Ká tó máa wá sọ wípé nígbà tí bàbá wa bá dàgbà tó sì kú, even bàbá wa lè má dàgbà kó kú, ó máa fi wá sílẹ̀. Ìyá wa lè dàgbà kó kú, ìyá wa lè má dàgbà kó kú. Ẹni pé wọ́n fi wá sílẹ̀. Gbogbo tí wọ́n lè máa sọ wípé ìwọ ọmọ mi má wọrí, fi ọkàn balẹ̀, mo máa rán ọ lọ sí iléèwé, mo máa dá okòwò fún ọ, mo máa ṣe tibí fún ọ, mo máa ṣe tàn fún ọ, kò sóhun tó fẹ́ tí mi ní ṣe fún ọ. Bí wọ́n bá kú kò sóhun tá a lè ṣe mọ́. Ẹni pé wọ́n fi wá sílẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé nígbà tí bàbá mi àti ìyá mi kọ̀ mí sílẹ̀, nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Torí pé Ọlọ́run wa kì í kú, agbára rẹ̀ kì í kú, ọ̀rọ̀ rẹ̀ kù sí ilé ìkú. Ìyè ní ọ̀rọ̀ rẹ̀, ìyè ní Ọlọ́run wa, ó ní ìrànlọ́wọ́ wa. Tó náà jẹ́ kí àwa kí ó gbẹ́kẹ̀ wa lé, nítorí wípé ìrànlọ́wọ́ ènìyàn lè pín, ìrànlọ́wọ́ ayé lè pín. Kò sí ìrànlọ́wọ́ ènìyàn tí ó lè pín nínú ayé, àfi ìrànlọ́wọ́ Ọlọ́run nìkan ni ó lè pín. Nítorí ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀ wa lé, nítorí pé ó ń bẹ ní ọ̀dọ̀ wa, ó ń bẹ ní àyíká wa, kò jìnnà sí wa lábẹ́ bó ti kò rí. Inú ìwé Róòmù orí ìkẹjọ mo ka ẹsẹ̀ 31. Ìwé Róòmù orí ìkẹjọ, ẹ já wo ohun tí ẹsẹ̀ 31 sọ fún wa. Èpèsèlè Paul sí ìjọ Róòmù orí ìkẹjọ orí 8 ẹsẹ̀ 31. Ó ní ǹjẹ́ kí ni àwa ó ha wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọ ojú ìjà sí wa? Ohun tí Paul ń jẹ́ kí a mọ̀ ní wípé bí wọ́n bá kọjú ìjà sí wa, ta ni ó lè borí wa? Wọ́n lè kọjú ìjà sí wa, ṣùgbọ́n ta ló máa borí wa? Bí Ọlọ́run bá wà fún wa, bí ọba àwọn baba wà fún wa. Torí kò sí ogun tó lè borí Ọlọ́run. Ogun lè borí ènìyàn, ṣùgbọ́n kò sí ogun tó lè borí Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a bá fi ayé wa fún Ọlọ́run, kò sí ogun tó lè borí àwa ọmọ Ọlọ́run. Bí Ọlọ́run bá wà fún wa, ta ni ẹni náà? Ta ni agbára náà? Irú ẹ̀mí wo ni? Ta ni ẹ̀mí náà tó lè borí wa? Wọ́n lè bá wa jà, wọ́n lè kọlù wa, wọ́n lè ṣe onírú, wọ́n lè dìde lòdì sí wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá ti ń bẹ ní ọ̀dọ̀ wa, nígbà tí a bá fi ayé wa fún Ọlọ́run, kò sí agbára náà tó lè borí wa. Kò sí ètè náà tó lè borí ọkàn wa. Kò sí ìjà náà tó lè borí ayé wa. Kò sí alágbára nínú ayé yìí. Kò sí ológun nínú ayé, kò sí adáhunṣe nínú ayé yìí tó lè borí wa. Bí ò bá ṣọ́ra, Ọlọ́run á fi àjùlọ hàn, á wá fi ọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀. Ẹ jẹ́ kí a wo Hámánì. Nígbà tí Hámánì dìde sí ìran àwọn Júù ní ààfin Ahasuérusi, nígbà tó dìde sí Mọ́dékáì wípé ó máa pa Mọ́dékáì, ó máa pa gbogbo ìran Júù run, nítorí pé Mọ́dékáì kọ̀ láti máa forí balẹ̀ fún ní ìgbà gbogbo tó bá ń bọ̀ ní ààfin ọba. A rí pé gbogbo ìdìtẹ̀ rẹ̀, gbogbo ète rẹ̀, gbogbo èrò rẹ̀, ó forí ara rẹ̀ gbé. Bá tilẹ̀ jẹ́ wípé òun nìkan ni ìbádẹ́ dára, àti òun àti gbogbo ilé rẹ̀ ni wọ́n fi ara wọn dí gbogbo ohun tó ń pinnu rẹ̀ láti wá sí orí àwọn ènìyàn Júù tó ń bẹ ní Ṣúṣánì ní ìgbà náà. Nítorí náà yẹ kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí. Bí àwa bá mọ Ọlọ́run, tí àwa sì gbẹ́kẹ̀ wa lé, ẹ má sì jẹ́ kí a bẹ̀rù, ẹ jẹ́ kí a mọ̀ wípé olórí ogun ni, wípé agbára wa ni. Hallelujah. Inú Iṣẹ́ àwọn Àpọ́sítélì, ẹ jẹ́ kí a wo ohun tí Iṣẹ́ àwọn Àpọ́sítélì, ẹ jẹ́ kí a wo orí 23. Mo wo ẹsẹ̀ 10. Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 23. Mo ka ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Nígbà tí ìyapa sì di ńlá, tí olórí ogun bẹ̀rù kí Pọ́ọ̀lù kí ó má bàa di fífàya lọ́wọ́ wọn, ó pàṣẹ pé kí àwọn ọmọ ogun sọ̀kalẹ̀ lọ láti fi ipá mú un kúrò láàrin wọn, kí wọ́n sì mú un wá sínú ilé olódi. Èyí pé nígbà tí Pọ́ọ̀lù Àpọ́sítélì tó ń dìde pàápàá jùlọ láti wàásù Jésù Kristi, láti jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ nípa ìrere Jésù Kristi, a rí pé àwọn Júù ń dìde, wọ́n ń ru àwọn ènìyàn sókè, wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti pa Pọ́ọ̀lù. Ní ẹsẹ̀ 11, ó ní òru ọjọ́ náà Olúwa dúró tì í, ó sì wí pé, tújú ká, nítorí bí ìwọ ti jẹ́rìí fún mi ní Jerúsálẹ́mù, bẹ́ẹ̀ ni ìwọ kò lè ṣàìjẹ́rìí ní Róòmù pẹ̀lú. Nípa Ọlọ́run dúró ní etí ọ̀dọ̀ Pọ́ọ̀lù lójú ìran rẹ̀ ní òru. Olúwa fi ń dá lójú pé fi ọkàn balẹ̀, tújú ká, má ṣe bẹ̀rù. Gbogbo eléyìí tí wọ́n ń ṣe lánàá yẹn, gbogbo orúkèrúdò, gbogbo
ariwo tó ń pa, gbogbo ìgbésẹ̀ wọn bí ẹni pé wọ́n máa pa, wọ́n máa fà ọ́ ya. Ìwọ fi ọkàn balẹ̀, gbogbo agbára wọn, gbogbo ète wọn asán ni, kò ní ìtumọ̀, bẹ́ẹ̀ ni kò sí lè dúró. Ohun tí Olúwa bá sọ nìkan ló lè dúró, ohun tí ènìyàn bá sọ kò lè dúró nígbà tí agbára Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa. Olúwa fi ń dá Paul lójú wípé bí ìwọ ti jẹ́rìí fún mi ní Jerúsálẹ́mù, ìwọ kò lè ṣe aláìtúnjẹ́rìí fún mi ní Róòmù. Praise the Lord. Kìkì ká sáà gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, kìkì ká sáà mọ̀ ẹ̀ṣẹ̀ lè wá. A ti sọ fún alẹ́ kó onírú ọ̀nà ní èṣù lè fẹ́ gbà láti mú kí a ṣẹ̀ Ọlọ́run, kí òun lè ní ipá àti agbára rẹ̀ lórí ayé wa. Ṣùgbọ́n bí àwọn bá ti gbọ̀jẹ̀gẹ́, ìdánilójú ìṣẹ́gun wà, ìdánilójú ìdáǹdè wà, ìdánilójú àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run ó ń bẹ pẹ̀lú wa láti borí gbogbo ètí àti èròǹgbà agbára Sátánì. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì kan náà jẹ́ àwòrí 27, mo wo ẹsẹ̀ 22, ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 27 ẹsẹ̀ 20, ó ní ǹjẹ́ nísinsìnyí mo gbà yín níyànjú kí ẹ tújú ká, nítorí kì yóò sí òfò ẹ̀mí nínú yín bí kò ṣe ti ọkọ̀. Ẹsẹ̀ 23, nítorí áńgẹ́lì Ọlọ́run ti ẹni tí èmi ń ṣe àti ẹni tí èmi ń sìn, ó dúró tì mí ní òru àná. Ní ẹsẹ̀ 24, ó wí pé má bẹ̀rù Pọ́ọ̀lù, ìwọ kò lè ṣàì má dúró níwájú Késárì. Sì wò, Ọlọ́run ti fi gbogbo àwọn tí ó bá ọwọ́ kọ̀kọ̀ fún ọ. Hallelujah. Ẹ jẹ́ kí àwọn tí Paul ń sọ iná ni nínú ìrìn àjò rẹ̀ lọ sí Róòmù. Iná ni pé wàhálà ṣẹlẹ̀ ní ojú òkun, ọkọ̀ fọ́, ìdààmú ṣẹlẹ̀, ìrètí àti là kò sí fún àwọn ènìyàn mọ́. A rí pé ìrètí àti bọ́ nínú ìjì náà àwọn ènìyàn ò ní i mọ́. Àwọn ènìyàn wọn ò mọ ohun tí wọ́n máa ṣe mọ́. Olúkúlùkù bẹ̀rẹ̀ sí ronú báwo la ó ṣe bọ́. Ṣùgbọ́n Paul ń sọ fún wọn, ó sì ń gbà wọ́n ní ìyànjú láti lè mọ ti ẹni tí ó ń bẹ àti ẹni tí agbára rẹ̀ wà láàyè. Ó ń sọ fún wọn wípé ẹ tújú ká, nítorí kò ní sí òfò ẹ̀mí, kò sí ẹnikẹ́ni tó máa kú, kò sí ẹnikẹ́ni tó máa bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, nítorí pé Ọlọ́run sọ fún mi nípasẹ̀ áńgẹ́lì rẹ̀, ẹni tí èmi mọ̀, ẹni tí èmi gbẹ́kẹ̀lé, ẹni tí èmi ń sìn, ẹni tí èmi dúró nínú rẹ̀, ẹni tí mo fi ìgbàgbọ́ mi rọ̀ mọ́. Hallelujah. Ó dúró tì mí ní òru àná. Ohun tó sì ń bá mi sọ náà ni wípé má bẹ̀rù. Tó náà nígbà tí wàhálà bá ṣẹlẹ̀, ẹ jẹ́ kí a máa fetí sí ohun tí Olúwa máa sọ. Nígbà tí ìjì bá dé, ẹ jẹ́ kí a fi etí sí ohun tí Olúwa máa sọ. Nígbà tí èkó omi bá ń ṣẹlẹ̀, nígbà tí ríru omi bá ń hó, ẹ má sì jẹ́ kí a fetí sí ríru omi, ẹ má sì jẹ́ kí a fetí sí ìhó omi, ọ̀pọ̀ ìhó omi, ẹ má jẹ́ kí a fetí sí ariwo ọ̀pọ̀ àwọn ènìyàn tó ń ru sókè. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a fetí sí kí ni Olúwa máa sọ. Lẹ́ẹ̀rín ìjì tó ń jà yìí, kí ni Olúwa máa sọ. Lẹ́ẹ̀rín ìjì tó ń jà yìí, lẹ́ẹ̀rín àwọn ìṣẹ̀lẹ̀ yìí, kí ni ohun tí Olúwa máa sọ. Ẹ jẹ́ kí a fetí sí ohun tí Olúwa máa sọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀, Paul ò fetí sí bí ohun gbogbo ti ń ṣẹlẹ̀. Paul ò fetí sí ìjì tó ń jà, kò fetí sí fífọ́ ọkọ̀, kò fetí sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ojú òkun, kò fetí sí gbogbo bí àwọn ènìyàn ṣe ń ronú, bí àwọn ènìyàn ṣe ń sọ ọ̀rọ̀. Ṣùgbọ́n ó ń fetí sí ohun tí Olúwa ń sọ. Ó ní ní òru àná, áńgẹ́lì Ọlọ́run ti ẹni tí èmi ń ṣe, ti ẹni tí èmi gbàgbọ́, ti ẹni tí èmi sinmi lé, ti ẹni tí èmi rọ̀ mọ́ àgbélébù rẹ̀, ó ń sọ fún mi wípé má ṣe bẹ̀rù Pọ́ọ̀lù, ìwọ kò lè ṣàì má dúró níwájú Késárì. Késárì sì ni ọba tí ó ń bẹ ní Róòmù. Ọlọ́run ti fi gbogbo àwọn tí ó bá ọwọ́ kọ̀pọ̀ fún ọ, kì í ṣe ẹ̀mí rẹ̀ nìkan, ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn tó bá ọwọ́ kọ̀pọ̀ yìí, àánú èmi Ọlọ́run ti tọ̀ dé ọ̀dọ̀ wọn, oore ọ̀fẹ́ èmi Ọlọ́run ti tọ̀ dé ọ̀dọ̀ wọn, ìgbàlà èmi Ọlọ́run ti tọ̀ dé ọ̀dọ̀ wọn. Because of you, oore ọ̀fẹ́ mi, ìdáǹdè mi, ìrànlọ́wọ́ mi ti dé ọ̀dọ̀ wọn nítorí rẹ̀. Nítorí náà sọ fún wọn. Ẹni Paul ń jẹ́ kí wọ́n mọ̀ wípé nítorí náà ẹ má ṣe bẹ̀rù rárá, nítorí kò ní sí ẹnikẹ́ni nínú wa tí ẹ̀mí rẹ̀ máa lọ. Ẹ jẹ́ kí n wọ ẹsẹ̀ 25 sí. Ó ní ǹjẹ́ nítorí náà alàgbà ẹ dárayá, nítorí mo gba Ọlọ́run gbọ́ pé yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún mi. Praise the Lord. Ẹ jẹ́ kí àwọn tí Paul wá sọ wá jẹ́ kí wọ́n mọ̀ wípé nítorí náà ẹ dárayá. Mo mọ ohun tí Olúwa sọ fún mi, mo gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Ọ̀rọ̀ rẹ̀ kò lè yí padà. Amen and amen. Ọ̀rọ̀ rẹ̀ kò lè yí padà. Agbára rẹ̀ kò sì lè yí padà. Nítorí náà ẹ jẹ́ kí àwa kí ó gbà á gbọ́ nígbà tó bá ń bá wa sọ̀rọ̀. Nígbà tó bá ń kọ sí wa, ọ̀rọ̀ rẹ̀ ni a ní láti gbẹ́kẹ̀lé, ọ̀rọ̀ rẹ̀ ni a ní láti sinmi lé. Nítorí náà a ò gbọ́dọ̀ wo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wa, a ò gbọ́dọ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa, bí kò ṣe wípé kí a fetí sí ọ̀rọ̀ rẹ̀, kí a fetí sí ìlérí rẹ̀ fún ayé wa. Nítorí náà nípa àwọn ènìyàn tó wà ní ẹ̀gbẹ́ wa,
a lè gbà wọ́n là nípa ìgbàgbọ́ wa, a lè mú ìdáǹdè wá sínú ayé wọn nípa ìgbàgbọ́ wa. Ẹ jẹ́ ká Bíbélì ń sọ fún wa nípa ti Jósẹ́fù. Nítorí Jósẹ́fù ìmọ́lẹ̀ tàn sí ìdílé Pọ́tífárì àti orílẹ̀-èdè Íjíbítì ní ìgbà náà, nítorí pé Jósẹ́fù bẹ̀rù Ọlọ́run. Ó ń kan sáà ní wípé ẹ jẹ́ kí àwa kí ó bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀ wa lé, ẹ jẹ́ kí a sinmi nínú rẹ̀, ẹ má ṣe jẹ́ kí a ṣe iyèméjì ní tihun tí Olúwa sọ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìwé orin Dáfídì, ẹ jẹ́ kí a wo orí 118 mo wo ẹsẹ̀ ìkẹfà. Orin Dáfídì 118 ẹsẹ̀ ìkẹfà wípé Olúwa ń bẹ fún mi, èmi kì yóò bẹ̀rù, kí ni ènìyàn lè ṣe sí mi? Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ rẹ̀. Olúwa ń bẹ fún wa. Àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí, nítorí pé Olúwa ń bẹ fún wọn, nítorí náà ni wọn ò ṣe iyèméjì. Olúwa ń bẹ fún wọn títí lọ fi dé inú iná ìléru. Olúwa ń bẹ fún wọn, Olúwa ò fi wọn sílẹ̀. Hallelujah. Olúwa kò ní fi ọ sílẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká wo tí ìwé orin Dáfídì orí 27 ẹsẹ̀ ìkíní sọ. Ó ní Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi yóò bẹ̀rù? Nígbà tí Olúwa bá jẹ́ ìmọ́lẹ̀ wa, nígbà tí Olúwa bá jẹ́ ìgbàlà wa, ta ló yẹ ká tó wá bẹ̀rù? Bíbélì sọ fún wa wípé kí a má ṣe bẹ̀rù ẹni tí ó lè pa ara, tí kò lè pa ẹ̀mí, ṣùgbọ́n kí a kúkú bẹ̀rù ẹni tí ó lè pa ara, tó lè pa ẹ̀mí, tó sì lè wọ lọ sí ọ̀run àpáàdì. Ẹnìkan ṣoṣo ló sì lè ṣe, òun ni Ọlọ́run wa. Nítorí náà a ò nílò láti máa bẹ̀rù. Má ti torí pé ẹnìkan jẹ́ ológun, ó jẹ́ adáhunṣe, ó jẹ́ ògbóni, ó jẹ́ lọ́ọ̀jì, wá máa bẹ̀rù rẹ̀ nítorí kíni? A ò láti bẹ̀rù níwọ̀n ìgbà tí ẹ̀ṣẹ̀ ò bá ti ṣe nínú ayé wa. Ẹ̀ṣẹ̀ ló máa ń mú ìbẹ̀rù wá, ṣùgbọ́n nígbà tí a ò bá ti gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ò bá ti ṣe nínú ayé wa, come what may, ohun yòówù tó lè ṣẹlẹ̀, ìwọ ní ìgbàgbọ́, ìwọ ní ìgboyà nínú Ọlọ́run. Èyí Dáfídì ń sọ fún wa pé Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi yóò bẹ̀rù? Olúwa ni agbára ẹ̀mí mi, àyà ta ni yóò fò mí? Irú agbára wo ni Olúwa rẹ lénìí? Irú ipá wo ni Olúwa rẹ lénìí? Nígbà tí a bá ní Ọlọ́run ní bàbá wa, tí a bá ní olùgbèjà wa, kò sí agbára náà tó lè ṣiṣẹ́ nínú ayé wa. Nínú ìwé orin Dáfídì, ẹ jẹ́ wo orí 56 ẹsẹ̀ 4. Ìwé orin Dáfídì orí 56, ẹ jẹ́ ká wo ti ẹsẹ̀ 4 tí ó sọ fún wa. Ó ní nípa Ọlọ́run ni èmi yóò máa yin ọ̀rọ̀ rẹ, Ọlọ́run ni èmi yóò gbẹ́kẹ̀ mi lé, èmi kì yóò bẹ̀rù, kí ni ẹran ara lè ṣe sí mi? Ẹni pé ẹ jẹ́ ká wo ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí, ọ̀pọ̀ àwọn ènìyàn gbẹ́kẹ̀lé ènìyàn. Ènìyàn tó bá ti gbẹ́kẹ̀lé ènìyàn náà ló máa pa á. Ènìyàn tó bá ti gbẹ́kẹ̀lé owó yẹn ló máa pa á. Ènìyàn tó bá ti gbẹ́kẹ̀lé agbára ayé yìí, agbára ayé yẹn ló máa pa á. Ènìyàn tó bá ti gbẹ́kẹ̀lé ohunkóhun nínú ayé, ohun tó gbẹ́kẹ̀lé nínú ayé yìí, òun ló máa pa á. Nítorí ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, ẹ jẹ́ kí a sinmi nínú rẹ̀. Nítorí náà ènìyàn ò ṣe é gbẹ́kẹ̀lé, agbára ayé yìí kò ṣe é gbẹ́kẹ̀lé. Kò sí ohunkóhun tó ń bẹ nínú ayé yìí tó lè gbé ẹ̀mí wa dúró. Kò sí ohunkóhun tó ń bẹ nínú ayé yìí tó lè mú wa yè, tó lè mú wa ní ìṣẹ́gun bí kò ṣe Ọlọ́run. Ó ní nípa Ọlọ́run ni èmi yóò máa yin ọ̀rọ̀ rẹ, Ọlọ́run ni èmi yóò gbẹ́kẹ̀ mi lé, ká ní ìwọ gbẹ́kẹ̀lé. Ǹjẹ́ ẹ jẹ́ ká wo ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí, wọ́n gbẹ́kẹ̀lé agbára ayé tí wọ́n ní, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé ipò, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé orúkọ, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé agbára òkùnkùn tó lọ nínú rẹ̀, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé ògbóni, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé agbára àjẹ́, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé agbára èmèrè, ọ̀pọ̀ gbẹ́kẹ̀lé onírú àwọn ẹ̀mí búburú tí ń bẹ ní ojú ọ̀run. Onírú àwọn ẹ̀kọ́ ni àpò àwọn ènìyàn gbẹ́kẹ̀lé lónìí. Ọ̀kan máa sọ ẹgbẹ́ tí kì í jẹ́ kí ẹ̀rù ó bá ènìyàn, ẹgbẹ́ tí kì í jẹ́ kí ìyà ó jẹ ènìyàn. Ẹgbẹ́ wo ni kò tí ì jẹ́ kí ìyà ó jẹ ènìyàn? Ìyà máa jẹ wọ́n, ìyà máa tún jẹ wọ́n, ìyà máa tún jẹ wọ́n. Tí ó ní ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọlọ́run nìkan ni ẹni tí ó lè gbà wá. Ọlọ́run nìkan ni ẹni tí ó lè ràn wá lọ́wọ́. Ọlọ́run nìkan ni kò lè jẹ́ kí ìyà tàbí agbára òkùnkùn kí ó borí wa. Ó ní èmi kì yóò bẹ̀rù. Nígbà tá a bá ti gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, kò sí ohun tó ń jẹ́ ìbẹ̀rù. Ó ní kí ni ẹran ara wa lè ṣe sí wa? Kí ni ohun tí ayé lè ṣe sí wa? Kí ni ohun tí àwọn ẹ̀dá kan lè ṣe sí wa tí a máa fi bẹ̀rù nígbà tá a wà ní Ọlọ́run? Akọni ẹlẹ́rù níyìn ní Ọlọ́run wa. Ẹ jẹ́ ká wo ìwé Hébérù orí 13, mo wo ẹsẹ̀ ìkẹfà. Ìwé Hébérù orí 13, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹfà. Hébérù orí 13 ẹsẹ̀ ìkẹfà. Ó ní nítorí náà ni àwa ṣe ń fi ìgboyà wípé Olúwa ni olùrànlọ́wọ́ mi, èmi kì yóò bẹ̀rù, kí ni ènìyàn lè ṣe sí mi? Praise the Lord. Ẹ jẹ́ kí a wo àwọn ọkùnrin wọ̀nyí. Wọn ò bẹ̀rù ohun tí ọba ṣe. Wọn ò bẹ̀rù Nebukadnesari. Wọn ò bẹ̀rù ìdájọ́ tó gbé kalẹ̀.
wọn ò bẹ̀rù iná tó sì dá ní ìlọ́po méje ju ti àtẹ̀yìnwá, wọn ò bẹ̀rù rẹ̀. Ìgbà náà ni ọkàn wọn balẹ̀, ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ayọ̀, torí wọ́n mọ̀ wípé ògo máa jẹ́ ti Olúwa, nítorí pé wọn ò ṣetán láti fi orí balẹ̀. Nítorí náà nígbà tí wàhálà bá dé, nígbà tí àwọn èèyàn bá dìde sí wa, nígbà tí onírú àwọn ìjì bá dé sí wa, tí àwọn èèyàn sọ wípé ó mọ̀ wípé orò kan ń bẹ nídìílé bàbá wa yẹn, ó pẹ́ tí wọ́n bọgbẹ́yìn mọ́mọ́ ìdílé kan. Nígbà tí bàbá ilé yẹn wà nínú ayé, ibì kan wà nínú passage rẹ̀, nínú just like passage báyìí, tí wọ́n máa ń pa, wọ́n bá ti pa èdè wọn wá ru ẹ̀jẹ̀ èdè wọn wá ru sí ibẹ̀. Every year ni wọ́n ń ṣe. Nígbà tí bàbá yẹn wá kú, kò wá sí èèyàn tí ó tún ní àǹfààní láti máa ṣe bẹ́ẹ̀. Ìyá ilé tó sì wà láyé, I don't know why, tí òun náà kò tún tẹ̀síwájú nínú irú ètò bẹ́ẹ̀. Láìpẹ́ ẹnìkan kú ikú mọ́tò, láìpẹ́ ẹnìkan kú ikú àṣídẹ́ǹtì, láìpẹ́ ó ń rá àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé yẹn. Nígbà tó wáyá wọn alẹ́ nìkan wá ní wọ́n ní kó lọ bọ òrìṣà Ògún ilé wọn, pé òun ló ń gba ẹ̀jẹ̀, òun ló ń pa wọn, òun ló ń dá onírú wàhálà sílẹ̀. Dípò kí wọ́n lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, kí wọ́n fi ayé wọn fún Jésù, kí Ọlọ́run lè gbà wọ́n lọ́wọ́ irú ipá àti agbára bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n tún lọ bọ, tí wọ́n ní wọ́n lọ fi ajá tí wọ́n pa, wọ́n gbé orí rẹ̀ sí orí igi, wọ́n dó síwájú ilé wọn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyà láti ọwọ́ Sátánì, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà láti ọwọ́ Èṣù, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìdààmú láti ọwọ́ àwọn ọ̀tá. Àwọn ẹ̀kọ́ wọn yóò lè gbani, àwọn ẹ̀kọ́ wọn kò lè tú èèyàn sílẹ̀, àwọn ẹ̀kọ́ yìí kò lè dá èèyàn ní ìdè, bí kò ṣe láti máa tún pakún ìṣòro, bí kò ṣe láti máa pakún ìdààmú àti wàhálà wọn. Ẹnìkan ṣoṣo tó lè gbà wá, òun náà ni Jésù. Lọ́dọ̀ rẹ̀ ni ìyè wa wà. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Jòhánù sọ, Jòhánù orí ìkíní yẹn, ohun tí ẹsẹ̀ ìkarùn-ún tí ó sọ fún wa. Jòhánù orí ìkíní, Jòhánù 1 verse 4, ẹsẹ̀ ìkẹrin, ó nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ẹsẹ̀ ìkarùn-ún, ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì lè borí rẹ̀. Ẹni pé òkùnkùn ayé ò lè borí ìrere Jésù Kristi. Ẹni pé Jésù ni ìyè wa, nínú Jésù ni ìyè wa wà, nínú Jésù ni ìgbàlà wa wà, nínú Jésù ni ìṣẹ́gun wa wà. Kò sí nínú ohun tí ń bẹ nínú ayé, kò sí nínú agbára kágbára tí ó ń bẹ nínú ayé yìí láì bó ti òkè. Nítorí náà ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, ọ̀rọ̀ yìí ń kọ́ sí wa láti lè rí i wípé ìran ìyanu tá a fi hàn Nebukadnesari, ó ń jẹ́ kí a mọ̀ wípé agbára Ọlọ́run wà láàyè láti gbani, láti tú èèyàn sílẹ̀, láti fún èèyàn ní ìṣẹ́gun nígbà tí ọ̀tá bá dìde, nígbà tí ayé bá dìde, nígbà tí ogun èṣù bá dìde. Bẹ́ẹ̀ ni pé kí a lè sẹ́ Ọlọ́run, kí òun lè lo ipá wọn àti agbára òun ní orí wa. Amen and amen. A sọ fún wa wípé a dè àwọn ọkùnrin wọ̀nyí, a sì jù wọ́n sọ sínú iná ìléru. Ní dídé tí wọ́n dé inú iná ìléru, iṣẹ́ àkọ́kọ́ tí iná yẹn ṣe náà ni pé ó tú wọn sílẹ̀. Bíbélì ń sọ fún àánú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 29 wípé inú ajó nínú ni Ọlọ́run wa, ó ń jó àìsọrun, ó ń jó àìnírun, ó ń jó òṣírun, ó ń jó ìpọ́júrun. Nígbà tí àwa bá dìímú, nígbà tí a bá rọ̀ mọ́ àgbélébùú, nígbà tí a bá gbé ojú wa sókè sí i, nígbà tí a bá sinmi nínú rẹ̀ wípé ìwọ nìkan ni, kò sí ẹlòmíràn. Mi ò lé ènìyàn, ẹnìkan ló kọrin wípé mi ò lé ènìyàn fi agbára rẹ̀ hàn Jésù, mi ò lé èèyàn fi agbára rẹ̀ hàn Jésù. Agbára rẹ̀ wá síbẹ̀, ìyanu rẹ̀ wá síbẹ̀. Mi ò lé èèyàn fi agbára rẹ̀ hàn. Nígbà tí a bá mọ̀ wípé a ò lé ènìyàn tí a rọ̀ mọ́ Jésù, dájúdájú yóò fi agbára rẹ̀ hàn, dájúdájú yóò fi ìyanu rẹ̀ hàn nínú ayé wa, tí gbogbo àwọn ènìyàn yóò sì rí. Kì í ṣe Nebukadnesari nìkan ni ó rí ìṣẹ̀lẹ̀ yìí, bí àwọn ènìyàn, bí àwọn ìgbìmọ̀ rẹ̀ kò tilẹ̀ rí ẹni ìkẹ́ni náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n jáde kúrò nínú iná, nígbà tí Nebukadnesari pé wọ́n jáde kúrò nínú iná, a sọ fún wa pé òórùn iná kò tilẹ̀ kọjá lára wọn. Hallelujah. Torí wípé agbára Ọlọ́run wà pẹ̀lú wọn. Mo sọ fún alẹ́ kan wípé oró iná tí ń pani lára, oró iná tí ń jóni, Olúwa ti mú kúrò ní kété tí àwọn ìránṣẹ́ Ọlọ́run dé inú iná náà. Ní gẹ̀rẹ̀ tí àwọn ìránṣẹ́ mẹ́ta yìí tí wọ́n dé inú iná, gbogbo oró tó ń pani, gbogbo agbára tó ń pani lára nínú iná, Olúwa mú kúrò. God remove it. Oh, by his power, by his might. Praise the Lord. Torí náà jẹ́ kí a mú agbára yìí. Agbára ṣì wà síbẹ̀ títí di òní.
ìdí ni pé nígbà tí a bá ń bẹ nínú gbogbo wàhálà, ìwọ fi ọkàn balẹ̀. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí 10:13, Kọ́ríńtì kìíní orí 10:13, ó ń sọ fún wa wípé a ò dán wa ojú ìwọ̀n ìgbàgbọ́ wa. Ó nínú ìṣòro yẹn, nínú wàhálà yẹn ni Ọlọ́run yóò ti ṣe ọ̀nà àbáyọ. Ẹni pé kò ní jẹ́ kí a dán wa ojú bí a ti lè gbà á lọ. À ń sọ fún wa nípa ẹni ìkẹrin wípé ẹni ìkẹrin yìí ó dàbí ìrì ọmọ Ọlọ́run. Ẹnu tí Nebukadnesari fúnra rẹ̀ tí ó kéde rẹ̀. Ẹni pé ó lè dá Ṣádákì mọ̀, ó lè dá Méṣákì mọ̀, ó lè dá Abednego mọ̀ nínú iná. Ṣùgbọ́n ẹni ìkẹrin yẹn ó wá wòye wípé bóyá kò tí ì rí irúfẹ́ ìrí ọkùnrin yìí rí, kò tí ì dá mọ̀. Ó wá ní ìrí ẹni ìkẹrin dàbí ìrí ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ó dá Ṣádákì mọ̀, ó dá Méṣákì mọ̀, ó dá Abednego mọ̀. Ẹ jẹ́ ká wò lónìí, ọ̀pọ̀ àwọn ìṣòro ló máa ń ṣe àyípadà ènìyàn. Bí a bá wá rí mi ì tilẹ̀ dá mọ̀ mọ́, ìṣòro yẹn ti yí padà, ìṣòro yẹn ti sọdá ìdàkúdà, wàhálà yẹn ti yí ayé rẹ̀ padà. Nígbà tí mo mọ̀ ènìyàn dúdú ni, nígbà tí mo mọ̀ ènìyàn pupa ni, nígbà tí mo mọ̀ ó sọra dáradára, ṣùgbọ́n wàhálà yẹn má pọ̀jù fún o, ìdààmú yẹn má pọ̀jù fún o, ó kọ̀ wá change totally. A rí pé àwọn ẹ̀kọ́ yìí máa ń ṣẹlẹ̀, ṣùgbọ́n a rí pé iná wàhálà tí ó dé bá àwọn ọkùnrin mẹ́ta yìí ní ti ìdájọ́ Nebukadnesari kò yí wọn padà rárá. Bí èèyàn bá lọ ní inú àrò tó dá iná, aṣọ tó fi dá iná yẹn tó bá wọ̀ ọ́ lọ sí òde, òórùn èéfín á máa rùn lára aṣọ yẹn, òórùn èéfín á máa rùn lára ẹni yẹn. Wọ́n á mọ̀ wípé ó ṣẹ̀ṣẹ̀ kúrò nínú àrò igi ìdáná ni. Ṣùgbọ́n àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n lọ nínú iná, a sọ fún wa pé òórùn iná kò tilẹ̀ sí ní ara wọn rárá. Ohun kan tó kàn ń ṣẹlẹ̀ náà ni wípé a lè rí mọ̀ dájú pé iná kan ń la gbogbo ìdọ̀tí tó ń bẹ lára aṣọ wọn. Oh my God, these people they come out in a mighty power. They come out beautifully. Ẹni pé gbogbo wàhálà tó ń bẹ náà, gbogbo èrí bóyá tó ń bẹ lára aṣọ, gbogbo èdè, gbogbo wàhálà, a rí pé iná kan ń la àwọn ẹ̀kọ́ wọn. Ìhun nìkan ni iná máa là kọjá. Ẹ já wo nígbà tí àwọn ọkùnrin wọ̀nyí máa jáde nínú iná, wọ́n jáde victoriously, wọ́n jáde pẹ̀lú ìṣẹ́gun, wọ́n jáde pẹ̀lú ògo, wọ́n jáde pẹ̀lú ẹwà, wọ́n jáde pẹ̀lú ìdáǹdè. Oh my God, praise the Lord. Wọ́n jáde majestically nínú iná. Ẹni pé wọ́n ò ká ara wọn sí okun, ṣùgbọ́n wọ́n ń fi ọlá ńlá Ọlọ́run hàn, wọ́n ń fi ògo Ọlọ́run hàn, wọ́n ń fi agbára rẹ̀ hàn wípé Olúwa tóbi. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí 13, ìwé Hébérù orí 13, mo ka ẹsẹ̀ 5. Ìwé Hébérù orí 13, ẹ jẹ́ kí a wo ohun tí ẹsẹ̀ 5 sọ. Ó ní kí ọkàn yín kí ó má ṣe fà sí ìfẹ́ owó, kí ohun tí ẹ ní kí ó tó yín, nítorí òun fúnra rẹ̀ ti wí pé èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́. Ẹ jẹ́ kí a wo ìlérí Ọlọ́run àti agbára ọ̀rọ̀ rẹ̀, èyí tí ó ṣe iṣẹ́ fún àwọn ọkùnrin Hébérù mẹ́ta yìí. Ẹni pé Olúwa ò kọ̀ wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ náà ni Olúwa kò fi wọ́n sílẹ̀, nítorí ọ̀rọ̀ rẹ̀ ní Bíbélì wípé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo àwọn orúkọ rẹ̀ lọ. Mo gbàdúrà fún ẹnìkan wípé Olúwa yóò gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ nínú ayé rẹ. Olúwa yóò gbé ọ̀rọ̀ rẹ̀ ga nínú ayé rẹ. Ẹni pé Ọlọ́run ni a ti ń sọ fún àtúnṣe àtẹnumọ́ rẹ̀ wípé kò lè sẹ́ ọ̀rọ̀ rẹ̀, kò lè kùnà nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀. Nígbà tá a bá jẹ́ tirẹ̀, nígbà tá a bá ń gbé ìgbé ayé ìwà mímọ́, nígbà tá a bá ń sá fún ẹ̀ṣẹ̀, nígbà tí àwọn ènìyàn ń fi ibi wá wa ṣùgbọ́n tí àwa ń sá, nígbà tí àwọn ènìyàn ń tọ́ wa bẹ́ni pé kí a lè jà, kí a lè máa bínú, ṣùgbọ́n tí àwa ò jà, nítorí pé bí wọ́n ṣe ń gbìyànjú rẹ̀ kó bínú yẹn, wọ́n ń gbìyànjú rẹ̀ láti mú ọ kọsẹ̀. Bí wọ́n bá sì ti mú ọ kọsẹ̀, wọ́n mọ ohun tí ó máa ṣẹlẹ̀. Bó bá lè bínú tó o kọsẹ̀, èṣù máa lè ní ipa rẹ̀ lórí ayé rẹ̀. Sátánì àwọn ọ̀tá máa lè ní ipa wọn lórí rẹ̀. Ṣùgbọ́n nígbà tí a ò bá ti bínú, nígbà tí a ò bá ti di ẹni ẹ̀kọsẹ̀ láti ọ̀dọ̀ àwọn ènìyàn, wọ́n lè gbìyànjú rẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa kí ó fi sùúrù kí a fi ṣẹ́gun gbogbo tí wọ́n sùúrù. Ká ní sùúrù nínú Ọlọ́run, ká ní sùúrù nínú ìwà mímọ́, ká ní sùúrù lábẹ́ bó ti òkè orí, bó tilẹ̀ ń gbìyànjú rẹ̀ láti mú kí a máa jà, láti mú kí a máa bínú, láti mú kí a máa ṣe àwọn onírú àwọn ẹ̀kọ́ mìíràn, kí a wá ṣe sùúrù, kí a mọ̀ ìpè Ọlọ́run wa ó ń bẹ fún wa. Bí wọ́n bá ń pẹ̀gàn wa, bí wọ́n bá ń ṣe onírú sí wa, ẹ jẹ́ kí a ṣe sùúrù, kí a fi yè dénú. Mo ti sọ fún wa, kí a wá máa wo ohun tí Olúwa yóò sọ fún wa nínú gbogbo ìgbésẹ̀ tàbí nínú gbogbo tí
ó ń ṣẹlẹ̀. Ó ní èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀. Ẹni pé ìlérí rẹ̀ ni pé lábẹ́ ohunkóhun nínú yòówù tí a lè máa là kọjá lọ, ó ní èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò ní kọ̀ ọ́ sílẹ̀. Nínú àìsàn yẹn, èmi kì yóò fi ọ́ sílẹ̀. Nínú ìjì yẹn, èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Nínú àìní yẹn, èmi kì yóò fi ọ́ sílẹ̀. Nínú rúkèrúdò yẹn, ó ní èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Ní ìgbà tí ó dàbẹ̀ ni pé àìsàn dé, nígbà tí ìjì bá ń jà, ó ní èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Jésù yóò ràn wá lọ́wọ́. Ẹ̀rí nínú ìwé Deuteronomy, ìwé Joshua, ẹ jẹ́ kí a wo orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún ìwé Joshua. Ó ka ìwé Joshua orí ìkíní. Joshua 1:5. Ó ní kì yóò sí ọkùnrin kan tí ó lè dúró níwájú rẹ̀. Èyí ni ìlérí Ọlọ́run fún Joshua, ẹni tí Olúwa fi ṣe adarí àwọn ènìyàn Ísírẹ́lì lẹ́yìn ikú Mósè ìránṣẹ́ Olúwa láti máa tọ́ wọn lọ sí ilẹ̀ Kénáánì. Ọlọ́run sì jẹ́ kí Joshua kí ó mọ̀ wípé òun ni yóò pín ilẹ̀ náà fún àwọn ẹ̀yà Ísírẹ́lì. Ṣùgbọ́n Olúwa ń sọ fún wípé kì yóò sí ọkùnrin kan tí yóò lè dúró níwájú rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Níwọ̀n ìgbà tí o bá ti ń tẹ̀lé gbogbo àṣẹ àti gbogbo ọ̀rọ̀ mi, kò sí ọkùnrin kan, kò sí agbára kan. Èyí náà ni ohun tí Olúwa ń sọ. Kò sí ète kan, kò sí ogun kan tí ó lè dúró ní iwájú rẹ̀. Bí wọ́n bá wà ní iwájú rẹ̀, ohun tó ń sọ ni wípé òun Olúwa yóò mú kí o borí wọn. Òun Olúwa yóò mú kí o ṣẹ́gun wọn ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ó ní gẹ́gẹ́ bí mo ti wà pẹ̀lú Mósè, bẹ́ẹ̀ ni èmi yóò sì wà pẹ̀lú rẹ̀. Èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́. Ẹ jẹ́ kí a wo ohun tí Olúwa tún ṣe àtẹnumọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Ó jẹ́ kí Joshua kí ó mọ̀ wípé èmi kì yóò fi ọ́ sílẹ̀, nítorí náà o ò ní láti bẹ̀rù. Bẹ́ẹ̀ ni Olúwa fi ń dá wa lójú nísinsìnyí wípé òun kì yóò fi wá sílẹ̀. Nínú ìwé Mátíù, ẹ jẹ́ kí a wo ohun tí Jésù ń sọ nínú ìhìnrere tí a ti ọwọ́ Mátíù kọ. Orí 28 ẹsẹ̀ 20. Ó ní kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo pa ní àṣẹ fún yín, ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Ẹnu tí Jésù sọ fún wa pé èmi wà pẹ̀lú yín nígbà gbogbo, kì í ṣe láàárọ̀ nìkan, kì í ṣe lọ́sàn-án nìkan, kì í ṣe ní alẹ́ nìkan. Ní ìgbà gbogbo, láàárọ̀, lọ́sàn-án, ní alẹ́, níbikíbi yòówù tí a bá lè lọ, ní ilé ìwé, nínú oko wa ni, níbi ọjà wa ni, lójú oorun wa, lójú àlá wa ni. Ó ní kíyèsí, èmi wà pẹ̀lú yín láti ìsinsìnyí lọ nígbà gbogbo títí ó fi dé òpin ilẹ̀ ayé. Nínú ìwé Deuteronomy, ẹ jẹ́ kí a wo orí 31. Ìwé Deuteronomy orí 31, mo ka ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 8. Ìwé Deuteronomy orí 31, mo ka ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 8. Ó ní ẹ ṣe gírí kí ẹ sì mú àyà le, ẹ má ṣe bẹ̀rù, ẹ má ṣe fòyà wọn, nítorí pé Olúwa Ọlọ́run rẹ, òun ni ó ń bá ọ lọ. Òun kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ ọ́. Ẹsẹ̀ 8. Àti Olúwa, òun ni ó ń lọ ṣáájú rẹ, òun ni yóò pẹ̀lú rẹ. Òun kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ ọ́. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò ọ́. Ẹ jẹ́ tó ohun tí Olúwa tún ń sọ fún àwọn ènìyàn Ísírẹ́lì, bó ti ń sọ fún wa ní àṣálẹ́ yìí wípé òun ni Ọlọ́run tó ń lọ síwájú wa nínú gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí, nínú gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀, káàkiri ìlú. Síbẹ̀ ìlérí Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run dúró. Síbẹ̀ ìlérí Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run wà, ìlérí Ọlọ́run wà fún gbogbo àwọn ènìyàn tí ó bá dúró nínú rẹ̀, fún gbogbo àwọn ènìyàn tí ó bá fòyà, fún gbogbo àwọn ènìyàn tí ó bá ń kíyèsí gbogbo àṣẹ rẹ̀. Tí ó ní ohun kan ni a ní láti mọ̀ náà ni wípé a ò gbọ́dọ̀ bẹ̀rù, a ò gbọ́dọ̀ fòyà, a ò gbọ́dọ̀ ṣe iyèméjì. A gbọ́dọ̀ dúró nínú ìgbàgbọ́ wa, gẹ́gẹ́ bí kókó gbígbòrò náà ti ń sọ fún wa wípé ìgbàgbọ́ tó dúró ṣinṣin. Ìgbàgbọ́ àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí ó dúró ṣinṣin. Nítorí náà nígbà tí wàhálà dé, ìdí yẹn tí wọ́n fi dúró, ìdí yẹn tí Ọlọ́run fi wà pẹ̀lú wọn. Nígbà tí ìgbàgbọ́ wa bá ti dúró ṣinṣin nínú Ọlọ́run, àwa ní ìdánilójú wípé yóò wà pẹ̀lú wa, bẹ́ẹ̀ ni kò ní fi wá sílẹ̀, nítorí wípé ọmọ Ọlọ́run Jésù Kristi ó ń lọ síwájú wa. Ẹ já wò nínú ìwé orin kan sọ fún wa wípé nínú ìrìn àjò mi, bẹ́ẹ̀ ni mo ń kọrin, mo ń tọ́ka sí Káfárì, hallelujah. Mo ń tọ́ka sí Káfárì,
síbi ẹ̀jẹ̀ náà. Ìdánwò lóde nínú lọ̀tá ń gbé dìde. Jésù ló ń tọ́ mi lọ, ìṣẹ́gun dájú. Ó ní mo fẹ́ rí Jésù, kí n máa wojú rẹ̀, kí n máa kọrin títí nípa oore rẹ̀. Ní ìlú ògo ni kí n gbóhùn sókè pé mo bọ́, ìjà tán, mo dé ilé mi. Ní ẹsẹ̀ kejì, nínú iṣẹ́ ìsinmi bókùnkùn bá ṣú, wọ́n túbọ̀ súnmọ́ Jésù nítorí pé yóò tan ìmọ́lẹ̀. Èṣù lè gbógun tì mí kí n lè sá padà. Jésù ló ń tọ́ mi lọ, kò séwu fún mi. Ẹsẹ̀ kẹta wípé bí mo tilẹ̀ bọ́ sínú àfonífojì, iná ni àfonífojì ìdánwò, àfonífojì àìní, àfonífojì wàhálà, àfonífojì ẹ̀pọ́njú, àfonífojì ìdààmú, àfonífojì ní onírúurú, ìmọ́lẹ̀ ìtọ́ni rẹ̀ yóò mọ́lẹ̀ sí mi. Abájọ Dáfídì wípé bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì, òjìji ikú, ní ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ yóò máa tọ́ mi, yóò máa wà pẹ̀lú mi. Ó ní ìmọ́lẹ̀ ìtọ́ni rẹ̀ yóò mọ́lẹ̀ sí mi, yóò na ọwọ́ rẹ̀ sí mi, yóò gbé mi sókè. Wọ́n máa tẹ̀síwájú bó ti ń tọ́ mi lọ. Ẹsẹ̀ kẹ́ni pé nígbà tí ìgbé ayé bá ń yí lù mí, nígbà tí wàhálà ayé bá ń yí lù mí, nígbà tí ìrùmí ayé bá ń yí lù mí, mo ní ààbò tó dájú lábẹ́ apá rẹ̀. Èyí náà ni Bíbélì ń sọ fún wa wípé nínú ìwé orin Dáfídì orí 91, ó ń sọ fún wa wípé àwọn tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé ní abẹ́ òjìji Olódùmarè. Ó ń sọ fún wa pé mo ní ààbò tó dájú lábẹ́ apá rẹ̀, yóò máa fọwọ́ rẹ̀ tọ́ mi títí dé òpin, yóò máa fi ọwọ́ rẹ̀ tọ́ mi títí dé òpin. Ọ̀rẹ́ òdodo ni mo ti fẹ́ tó. Bíbélì sọ fún wa wípé ó ní mo ní ọ̀rẹ́ kan tó faramọ́ ni ju iyè kan lọ. Jésù ni ọ̀rẹ́ kan náà tó faramọ́ ni ju iyè kan lọ. Ó faramọ́ wa ju ọkọ wa lọ, ó faramọ́ wa ju ìyàwó wa lọ, ó faramọ́ wa ju ọmọ wa lọ, ó faramọ́ wa ju ẹnikẹ́ni lọ nínú ayé. Tí ó náà jẹ́ kí a wo ọ̀rọ̀ orin tí a kọ fún wa yìí, tí a sọ fún wa yìí. Ẹni pé nínú ìrìn àjò wa nínú ayé, nínú ìrìn àjò wa bí a ti ń lọ, ẹni pé Ọlọ́run nìkan ló lè tọ́ wa. Ní ìrìn àjò yóò ní irú àwọn ìkan ni a máa bá pàdé, onírú wàhálà ni a máa bá pàdé, onírú ìjì ni a máa bá pàdé. Ṣùgbọ́n sinmi nínú Olúwa, gbẹ́kẹ̀lé Ọlọ́run, má ṣe bẹ̀rù nígbà tí àwọn kìnìún ń bú ramúramù, nígbà tí onírú àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Ìwọ gbẹ́kẹ̀lé nítorí pé ó ń ṣáájú wa lọ, nítorí pé ó ń sìn wa lọ ní ọ̀nà àjò wa. Praise the Lord. Ní òpin ẹ jẹ́ kí a sáré wo àwọn nǹkan díẹ̀ tó máa ṣẹlẹ̀, pàápàá jùlọ ní ìgbà tí ọba yìí tí ó pe àwọn ọkùnrin mẹ́ta yìí jáde nínú iná. A rí pé ó pe wọn jáde, Ṣádákì, Méṣákì àti Abednego, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ọba ìṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ wípé Ọlọ́run alààyè ni àwọn ọkùnrin wọ̀nyí ń sìn. Ọba àwọn baba tí ó ní agbára ju òrìṣà rẹ̀ ní àwọn ọkùnrin wọ̀nyí ń sìn. Ó ní ẹ jáde wá. Nígbà tí wọ́n sì jáde, ògo ni fún Olúwa lókè ọ̀run. Kò sí ohunkóhun tó ṣẹlẹ̀ sí wọn ní ti ibi kan, kò sí ohunkóhun tó ṣẹlẹ̀ sí wọn. Wọ́n jáde pẹ̀lú àlàáfíà, wọ́n jáde pẹ̀lú ògo, wọ́n jáde pẹ̀lú ọlá ńlá. Ẹnikẹ́ni náà a rí pé kò bá wọn jáde nínú iná. Èmi mọ̀ wípé ó máa jẹ́ ìyàlẹ́nu fún ọba nígbà tí ẹnikẹ́ni tó rí nínú iná tí ò jáde pẹ̀lú wọn. I'm quite sure it must be a thing of astonishment, a thing of surprise. Ẹnikẹ́ni tí ó wà pẹ̀lú yín ńkọ́? Ó ṣe kó ní àǹfààní láti béèrè, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ní àkọsílẹ̀ rẹ̀, ṣùgbọ́n a máa wòye, a máa yà lẹ́nu. Ẹnikẹ́ni yẹn ńkọ́? Ẹni mẹ́rin ni mo ń wò nínú iná. Mo sọ fún yín, ó ṣeé ṣe kí Ṣádákì, Méṣákì àti Abednego kí wọ́n má rí ẹnikẹ́ni yẹn pẹ̀lú wọn. Ṣùgbọ́n mọ̀ pé the presence of God, ìwàláyé Ọlọ́run ń bẹ nínú iná. Nígbà tí ìwàláyé Ọlọ́run sọ̀kalẹ̀ sínú iná, ewu iná ò pa wọn lára. Nígbà tí ìwàláyé Ọlọ́run bá sọ̀kalẹ̀ sínú ayé wa, kò sóhun tá ńlá kọjá tó máa pa wá lára. Gbogbo àwọn ohun tí àwọn èèyàn lè máa sọ, tó ńlá kọjá máa lágbára, àwa ò ní mọ̀ lára. Ìṣẹ̀lẹ̀ tó ńlá kọjá máa lágbára, àwa ò ní mọ̀ lára. Nítorí ìwàláyé Ọlọ́run ó ń bẹ pẹ̀lú wa, nítorí pé Olúwa fẹ́ fọhùn ìyanu nípasẹ̀ wa sínú àwọn ènìyàn tó ń wò wá. Olúwa fẹ́ fọhùn ògo, Olúwa fẹ́ fọhùn agbára sínú ayé àwọn ènìyàn tó ń wò wá nípa ìṣẹ̀lẹ̀ tí ó ń dé bá wa. Èyí nípa jẹ́ kí a wò ó, Olúwa fọhùn agbára sínú ayé Nebukadnesari àti àwọn ìgbìmọ̀ rẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ṣádákì, Méṣákì àti Abednego. Nítorí náà èyí náà láti mọ̀, èyí sì ni a láti gbẹ́kẹ̀lé, tí a sì láti rí pé àwa ń kíyèsí láti fi ògo Ọlọ́run hàn
pàápàá jùlọ ẹni tí ó pè wá sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀. Ó jẹ́ ọjọ́ ayọ̀ fún ọba nítorí pé ṣe ni ó lè pa ọ̀rọ̀ rẹ̀, pàápàá jùlọ àpẹẹrẹ èyí tó fi lélẹ̀ ní ti ìgbìmọ̀ rẹ̀ láì kùrú ìlérí rẹ̀ láti ju àwọn ènìyàn sínú iná pé aláṣẹ ni mí, alágbára ni mí, kò sí ohun tí mi lè ṣe. Ṣùgbọ́n ó lè máa yọ̀ lórí àwọn ẹ̀kan yẹn, ó lè máa wò àwẹ́ mo ṣáà dúró lórí ìpinnu mi, bó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tí ó mú kí àwọn ènìyàn yìí kí ó yí òfin ọba padà, torí pé wọ́n yí òfin ọba padà nítorí àìkò fi orí balẹ̀ fún ère wúrà náà àti òrìṣà tí Nebukadnesari gbé kalẹ̀ ní ọjọ́ náà. Èkejì, ó jẹ́ ọjọ́ ayọ̀ fún àwọn Hébérù mẹ́ta wọ̀nyí. They not only were alive and well, but were also promoted to higher positions in the government. Kì í ṣe wípé torí pé wọ́n wà láàyè tí ohun gbogbo sì wà dáradára pẹ̀lú wọn, ṣùgbọ́n ṣe ni a gbé wọn ga. Ẹ jẹ́ àwọn ìwé Dáníẹ́lì orí 3 yẹn ẹsẹ̀ 30, ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 30. Ó nígbà náà ni ọba gbé Ṣádákì, Méṣákì àti Abednego lékè ní ìgbèríko Bábélì, àgbé wọn lékè, àgbé wọn ga ní ọjọ́ náà. Ọjọ́ ayọ̀ ní ọjọ́ náà. Ọjọ́ ayọ̀ yóò dé bá ọ. Mo ní ọjọ́ ayọ̀ máa dé bá ọ. Ẹni pé ní ọ̀nà mìíràn ṣe ni ó jẹ́ ọjọ́ ayọ̀ fún ìjọba Ọlọ́run, pàápàá jùlọ fún ohun tí Olúwa ṣe ní ọjọ́ náà. Nebukadnesari ìbá ti yin Ọlọ́run, Nebukadnesari ti yin Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run tòótọ́, ṣùgbọ́n ṣe ni kò kọ̀ ìgbàgbọ́ rẹ̀ sílẹ̀ nínú àwọn òrìṣà rẹ̀. Kò kọ̀ ìgbàgbọ́ rẹ̀ sílẹ̀ nínú àwọn òrìṣà rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ó yin Ọlọ́run lógo, ó fi ọlá fún Ọlọ́run, ṣùgbọ́n kò kọ̀ ìgbàgbọ́ rẹ̀ sílẹ̀ nínú àwọn òrìṣà rẹ̀, nínú àwọn ọlọ́run Bábílónì. Ṣùgbọ́n ṣe ni ó wá pa àṣẹ ìdájọ́ tí ó múná, tàbí kí n kúkú sọ wípé ṣe ni ó pa àṣẹ ní ti òfin kan wípé ẹnikẹ́ni tí kò bá fi orí balẹ̀ fún Ọlọ́run Ṣádákì, Méṣákì àti Abednego wípé ẹnikẹ́ni tó bá ṣe òdì, ẹnikẹ́ni tó bá ṣe òdì sí Ọlọ́run Ṣádákì, Méṣákì àti Abednego wípé a ó sọ ilé rẹ̀ di àtọ̀mọ́ká. ẹsẹ̀ 29 ìwé Dáníẹ́lì orí 3. Nítorí náà èmi pàṣẹ pé olúkúlùkù ènìyàn, olúkúlùkù orílẹ̀-èdè, olúkúlùkù èdè tí ó bá sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run Ṣádákì, Méṣákì àti Abednego, a ó gé e wẹ́wẹ́, a ó sì sọ ilé rẹ̀ di ààtàn, nítorí kò sí Ọlọ́run mìíràn tí ó lè gbanilà bí irú èyí. Praise the Lord. Kò sí Ọlọ́run mìíràn nínú ayé yìí tó lè gba ẹni là bí irú èyí. Ṣáájú àkókò yìí kò sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, lẹ́yìn eléyìí kò sí ìṣẹ̀lẹ̀ nínú iná. A rí i pé Nebukadnesari dá Ọlọ́run mọ̀. Nebukadnesari ó wá ṣe òfin, ó wá sọ di àṣẹ pé ẹnikẹ́ni, orílẹ̀-èdè kórílẹ̀-èdè, ẹ̀dákẹ́dá, ènìyàn kéènìyàn tó bá sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run Ṣádákì, Méṣákì àti Abednego, sí Ọlọ́run àwọn ọlọ́run, sí ọba àwọn ọba, sí Olúwa àwọn olúwa, sí Olódùmarè, sí ẹni tí ó wà, sí ẹni tí ó ń bẹ, sí ẹni tí yóò sì máa wà títí, ó ní a ó gé wẹ́lẹ́wẹ́lẹ́, a ó sì sọ ilé rẹ̀ di ààtàn. Nítorí náà ìyẹn ará, Ọlọ́run ń pè wá nísinsìnyí láti fi ayé wa fún un, láti ní ìpinnu èyí tí ó dájú nínú rẹ̀, láti fi gbogbo ìgbàgbọ́ wa sí i, láti gbẹ́kẹ̀ wa lé e. Iná ni wípé kí agbára ọ̀tá má bàa borí ọkàn wa nínú ayé yìí. Nígbà tá a bá fi ayé sílẹ̀, kí àwa lè jẹ́ ní ìtẹ́wọ́gbà, nítorí pé a ń rìnrìn àjò wa nínú ayé lọ sí ìjọba Ọlọ́run. Ẹ̀yin ará, ìrìn àjò náà kò ní pẹ́ parí, ìrìn àjò náà kò ní pẹ́ dé òpin. Ẹ jẹ́ kí a forí tì í, ẹ má sì jẹ́ kí a gbọ́ gẹ̀gẹ́ pẹ̀lú irú àwọn ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ìjà lè wà nínú ilé, ìjà lè wà ní òde. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú, nítorí pé ìṣẹ́gun wa dájú, ìṣẹ́gun wa dájú, ìṣẹ́gun wa dájú nínú Ọlọ́run. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa, ká sọ fún Ọlọ́run: Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ṣe fún ìfẹ́ rẹ, fún ọ̀rọ̀ rẹ ètẹ́ tún bá mi sọ. Mo yìn ọ́ nítorí pé ò fẹ́ kí n ṣègbé, ò fẹ́ kí n sọnù. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, agbára àti oore ọ̀fẹ́ láti dúró nínú rẹ nígbà tí ìjì bá dé, nígbà tí wàhálà bá dé, nígbà tí onírú àwọn agbára òkùnkùn bá dìde. Agbára láti dúró nínú rẹ, agbára tó lè bojú wẹ̀yìn, agbára tó lè ṣàárẹ̀, agbára láti máa rántí àwọn ìlérí rẹ fún mi gẹ́gẹ́ bí ogún rẹ fún ayé mi. Olúwa, gbé wọ̀ mí ní àṣálẹ́ yìí nínú ìrìn àjò mi sí ìjọba rẹ, mú ayé mi tẹ̀síwájú, jẹ́ kí lè parí dáradára ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a sọ di àdúrà. Olúwa Ọlọ́run